Thank you so much, my brother. Mi ò follow program yìí, but a little tí mo gbọ́ nínú àwọn kọ̀ọ̀kan tí mi kàn fẹ́ brief bí ni Muslim bí àfà tí mo dẹ̀ kéwú èyí tí mo mọ̀ ń bẹ̀. And nípa ti Yorùbá, I can say much about it because ìdílé tèmi ti jáde. Àwọn forefather tiwa aláwo ni wọ́n nílùú Ìkìrun. So kò sẹ́ni tí ò mọ Hasan àti Hussein. So we are all popular. Bàbá ẹ ṣe sọ nípa Islam la máa ń sọ ẹ ṣe rẹ̀ ètò ta nílá lè tọ́pìkì alẹ́ yìí ni pé ìjẹ́ òfin ṣẹ̀ríà lọ ṣé nǹkan tó dáa ta lè gbà nílẹ̀ Yorùbá àbí nǹkan burúkú, nǹkan ìtàjẹ̀sílẹ̀, nǹkan ìpànìyàn, ìpayín kéke, nǹkan àdánù àti òfò. So tọ́pìkì alẹ́ yìí nìyẹn tẹ́ bá fẹ́ sọ sí. Sharia law, according to Sharia law, tí a lè gbà ní Nàìjíríà ni, and mo dẹ̀ ní prove ẹ̀. And nínú constitution Nàìjíríà. Ẹ jẹ́ ká ṣe lẹ́yìn kankan ẹ sọ pé nǹkan ta lè gbà ní ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ok, ẹ ṣe. So ìjẹ́ṣẹ́ mọ ìdájọ́ ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹ́rin nínú ṣẹ̀ríà lọ, ẹni tó bá jalè, ẹni tó bá lóun ṣe ìsìlámù mọ̀ ṣẹ́ mọ ìdájọ́ tó wà ń bẹ̀. Thank you so much. My brother, I appreciate nǹkan kan. Thank you so much. Ṣé ẹni tó bá yẹ pé 2 minutes àbí 1 seconds lẹ́fẹ̀ẹ́ jẹ́ kí n fi sọ̀rọ̀. So mi ní ẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú. Mi ní láìkí kẹ́ máa cut mi, èmi náà dẹ̀ ní cut yín. Ok, ẹ ṣe ẹ tẹ̀síwájú. So according to my belief àti ìwé tí mo kà, gbogbo òfin pátápátá ṣẹ̀ríà ni gbogbo ẹ̀. Àwa là ń pè ní ṣẹ̀ríà law. Gbogbo òfin Nàìjíríà pátápátá òfin Ọlọ́run ni, òfin Ìsìláàmù ni tá a mú bẹ̀. Because according gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ṣe sọ fún wa sallallahu alaihi wasallam, ìyẹn lèmi máa ń takò àwọn àfáà mi. Dáadáa ti ń bẹ Ànábì ní bohistu lehutammima husnal halak. Ànábì ní wọ́n gbé mi dìde kí n wá parí dáadáa. Ó ṣó pé dáadáa ti ń bẹ kí Ànábì wa Muhammad tó wá. Ó ṣó pé ẹni rẹ̀ ti wà kí Ànábì wa Muhammad tó wá. Ó ṣó pé ẹ̀sìn ti wà kí Ànábì wa Muhammad tó wá. So èmi ò wá lè sọ fún pé torí pé mo jẹ́ Muslim nísìn kí wọ́n á sọ pé bí ní Muslim yẹn kò sí tó jẹ́ dáadáa nínú kétémìké torí Ànábì ló sọ ó ní bohistu ó ní wọ́n gbé mi dìde lehutammima husnal halak pé wọ́n gbé mi dìde kí n wá complete dáadáa. So ó ṣó pé dáadáa ti wà. According gbà tí a travel táwa bí pé àwọn tí ò kírun rí because ìrun kíkí Islam ó nígbà tí ẹ̀sìn Islam ò délé ayé. Àwọn Lárúbáwá ló ń pè ní Islam torí èdè tiwọn. Lédè Yorùbá tán ń pè ní Islam ó ní àlàáfíà. But nǹkan kan wà tí mo wá jẹ́ káwọn èèyàn wá understand ìdọ̀la ni pé àwọn kan wà because of the hatred of Arab. Kí ni ìyẹn jẹ́ kán hate Islam? Àwọn kan wà just because of pé wọ́n pe irú èèyàn kan sọ nísìn nínú ọ̀rọ̀ nísàlẹ̀. Ó ní Allah, ó ní ẹbọ ni, ó ní idol ni, ó ní bọ̀ Elédùmarè Ọlọ́run ni. Bàbá ẹ kalẹ̀ 2 minutes ti pé àwo time fún yẹn ẹ ṣe so ẹ mọ̀ ká ní àlejò máa sọ̀rọ̀ kò bá dáàbọ̀ pàtẹ́ ní ká má kọ́ tì yín. So ẹni gbogbo òfin ló ń jẹ́ ṣẹ̀ríà so ẹ jẹ́ wá ṣe báyìí. Òfin ṣẹ̀ríà tí Islam ń lò tẹ́lẹ̀ fẹ́ so ṣe mọ ìdájọ́ ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹ́rin, ẹni tó bá jalè báwo ni Islam ṣe ní ká ṣe ìdájọ́ ẹ̀, ẹni tó bá lóun ṣe Islam mọ̀ báwo ni Islam ṣe ní ká ṣe ìdájọ́ ẹ̀ tẹ́ bá lè fẹ́ òfin ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. So ṣe máa ṣàlàyé fún wa ẹ ṣe kí ni ìdájọ́ ẹni tó lóun ṣe Islam mọ̀ gẹ́gẹ́ bí Ànábì ṣe sọ pé wọ́n ti pa òun, wọ́n rán òun láṣẹ, wọ́n dẹ̀ pa òun láṣẹ kóun máa bá àwọn èèyàn jà títí tí wọ́n á fi gbà pé Allah ẹyọkan ni tí wọ́n dẹ̀ ṣe la ilaha illallah tí wọ́n dẹ̀ gbà fún òun Muhammadu òjíṣẹ́ Allah nínú Sahih Muslim 22. Èmi ò ní court kí n má fi ẹ̀rí sí kò ń ṣe pé kí n kàn máa sọ Lárúbáwá ẹ ṣe. So òfin ṣẹ̀ríà ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹ́rin kí ló sọ bí kò ṣe irú òfin yẹn lẹ́lẹ́fẹ́ mú wá sílẹ̀ Yorùbá. Ẹni tó bá lóun ṣe Islam mọ̀ kí ni òfin ṣẹ̀ríà ni kí wọ́n ṣe ẹ lè ṣàlàyé fún wa ẹ ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́lẹ̀ fẹ́ kó wá sílẹ̀ wa. Thank you so much. Òfin ọtí from beginning àwọn Mùsùlùmí láyé Ànábì wọ́n mu ọtí tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀sìn wá dé. Nígbà tí wọ́n kọ́kọ́ mu ọtí náà fi sọ fún pé tẹ́ bá wọnú Al-Qur'an ó ní la taqrabu salata wa antum sukara. Wọ́n gbà wọ́n láàyè kan máa mu ọtí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí èèyàn kan wá mu ọtí ó wá ń kírun ó wá sì wí àyà yẹn wá dé ló wá sọ pé la taqrabu salata wa antum sukara tí ó mọ̀ pé ẹ má kírun tẹ́ bá ti ń wórìrà. Ìyẹn ẹ mọ̀ pé tí Quran bá sọ̀rọ̀ Quran máa sọ díẹ̀ ní Quran máa sọ hadith ló máa wá bá àkí ẹ̀ ṣùgbọ́n nípa àwọn hadith tẹ́ ń sọ yẹn máa sì tọwọ́ bọ̀ bẹ̀ yẹn àwọn kan wà tí wọ́n ti tọwọ́ bọ̀ àwọn hadith ìyẹn làwọn bàbá wa mọ́ríkàsì náà ń sọ dọ́là. Muslim mu ọtí tẹ́lẹ̀ àwọn sàábé mu ọtí ṣùgbọ́n gbà tí ó di pé wọ́n mu ọtí tí wọn ò mọ tán ṣe ló wá di pé wá sọ fún wọn pé òkè o la taqrabu salata wa antum sukara tí ó pẹ́ pẹ́ mọ́ mu ọtí tẹ́ bá ti ń ríra ìgbà tó tún wá ń ṣe náà ẹsẹ̀ wá sọ pé innal hamra wal maizir
rígizún mínà àmọ́ lè ṣe ìtọ́n fájítẹ̀nìbùhù náà ẹ̀ṣẹ̀ wá ṣe pé wọ́n wá kọ́tẹ̀ pé ókè o iná lè pé ọtí mímu o àti tẹ́tẹ́ títa o rígizún mínà àmọ́ lè ṣe ìtọ́n ìtumọ̀ ẹ̀ pé kinní kan nínú èṣù ní ẹ jìnnà sí so torí ẹ̀ nínú kùránì a ní kinní kan. ẹ má bínú kinní kan nínú ṣàìtàn kò ń ṣe èṣù ṣẹgbọ́. ẹ máa gbọ́ wọ́n ní rígizún ó náà mú tún fún yín ní ẹ gbọ́kọ́ wọ́n ní iná làhámù dájúdájú ẹ má bínú ẹ má bínú ó sọ bá ti sọ rúṣe pé a ní kọ́ọ̀tì ara wa off. ní kọ́ọ̀tì ara wa mò ń wo táìmù fún yín ilé ẹ̀kan fẹ́ kájọ sọ̀rọ̀. ẹ sọ fún mi pé tí táìmù bá ti dúró màá dúró fún yín. ẹ mọ tó tó ìjọba mi wá sẹ́ẹ̀tì táìmù sórí wọn. sẹ́ẹ̀tì táìmù bá ti tó ẹ máa ní táìmù. ok ẹ bá mi wá sẹ́ẹ̀tì táìmù sórí wọn bọ̀tẹ́ tó lọ́nsìn ẹ má bínú ẹjọ́ so kí ni ìdájọ́ ẹni tó bá mutí lẹ́ẹ̀mẹrin nínú Islam ẹ ṣe. according wọ́n ti tẹ́lẹ̀ tó bá mutí nínú Islam kò ṣẹ̀ṣẹ̀ fún tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí àwọn sàábé tí wọ́n mu àmupara tí wọn ò mọ tán ṣe náà fi wá nà náà nítorí wọ́n á gbé fún ẹni tó bá mu ọtí ní tẹ́lẹ̀ wọ́n ní ẹ má mu ọtí tẹ́ bá ti fẹ́ kírun ẹ má mu ọtí so wọ́n mu ọtí tẹ́lẹ̀ ìgbà tó yára nàbí wá stop ẹ̀ ní wọ́n pe kíní kan alimansuhu ìtumọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ àkọ́kọ́ àtọ̀rọ̀ ọ̀gbẹ̀yìn ó wà ní Quran Ọlọ́run ò ní wá lára according bẹ́ẹ̀ mi ṣe kànú Islam Ọlọ́run ò ní ká mọ̀ ṣe nǹkan kan tó rí ara wa ni ọtí mímu tẹ́lẹ̀ halal ni ṣùgbọ́n àwọn sàábé wọ́n ṣe kí lórúkọ ẹ̀ wọ́n mi ìmọ̀ Yorùbá tí mo lè wọ́n ṣì lò ní ẹ̀sìn fi wá dé pé ẹ má mu ọtí mọ́ ní tí Quran sì sọ lélẹ̀ ó ní alhamura ó ní ọtí ẹ má mu ọtí àti tẹ́tẹ́ ó ní rígísúmínà àmọ́lì ṣèitán ó ní ìtumọ̀ ẹ̀ ó wà nínú gègé kan nínú èṣù dẹ́nìlì òfin wá wá fún. táìmù yẹn ti tó àti pé ẹ má bínú tẹ bá ti fẹ́ tẹ̀síwájú èṣù kọ ṣàìtàn ló wà nínú Quran àtàdé ṣàìtàn kí ni ìtumọ̀ ṣàìtàn kì í ṣe èṣù ṣàìtàn dábẹ́ pé ní Yorùbá ṣàìtọ́nì ẹ máa fi Yorùbá pé ẹ lè yí orúkọ bí àpẹẹrẹ ń sin kí ni ìtumọ̀ Muhammadu lédè Yorùbá Muhammadu kí ni ìtumọ̀ Allah lédè Yorùbá Allah ẹ pè ní ṣàìtàn you are right. ṣàìtàn Allah lédè Yorùbá Allahu Muhammadu lédè Yorùbá Muhammadu so ẹ jẹ́ ìwọ́n àtẹ̀síwájú ẹ ti mú gbàlàyé yín so kí wàá ní ìdájọ́ ẹni tó bá mutí nínú òfin ṣẹ̀ríà ní ṣókí ìdájọ́ kí ni ìdájọ́ ẹ ṣe. n tí Quran sọ fún wa ó ní mo kà fún yín yẹn Quran ò gbé ìdájọ́ kankan wá fún wa pé ẹ jìnnà sí. ok so nínú ṣe mọ̀ nípa ṣẹ̀ríà ṣe mọ̀ òfin ṣẹ̀ríà. náà ni mo fẹ́ ṣàlàyé tán pé ṣẹ̀ríà fún yín tí Ọlọ́run bá ti sọ. ẹ get ẹni sọ nǹkan nìkan fẹ́ kẹ́ ṣe kí ni ìdájọ́ ṣẹ̀ríà fún ẹni tó bá mu ọtí wọ́n máa fún yín táìmù yín kẹ̀kan ìdájọ́ báyìí thank you so much. n tí wọ́n ń pè ní ṣẹ̀ríà nínú àwa mùsùlùmí àwa bìlífù ni pé ntọ́lọ́run ọba bá ti sọ tánàbí wa bá ti sọ lẹ́yìn ìgbà yẹn ìyún tá a bá wá rí tú nínú ọ̀rọ̀ lọ́ọ̀tọ̀rọ̀ ànábì láwa lo ọ̀rọ̀ àwọn ìmáàmù mẹ́ta àbí mẹ́rin ṣáfìn ànàfì ibi tí ṣẹ̀ríà ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n according to tí Quran sọ ní tí Quran sọ mo kà jáde yẹn Quran ní ẹ mọ́ ọtí àti tẹ́tẹ́ ẹ jìnnà sí ṣẹ̀ríà wá tu àwọn wo ló tú ṣẹ̀ríà èèyàn ló ṣe ṣẹ̀ríà ìyẹn làwọn èèyàn ò mọ̀dọ́lá ṣẹ̀ríà àwọn tó wá ṣe lárúbáwá ànàfi sọ àǹbàní sọ tí ṣẹ̀ríà wá sọ lélẹ̀ pé ẹni bá mu ọtí o ẹ mọ̀ orúkọ báyẹn o blala ẹ mọ̀ orúkọ báyẹn pé ká fún níye blala báyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ja olè ṣẹ̀ríà ló sọ fún yín pé ẹni tó bá wọ oko olóko tó lọ jí nǹkan tó ṣe pé ó mu èso ó wá kúrò ń bẹ̀ irú yẹn kì í ṣe olè ebi ló ń pa ṣẹ̀ríà ni. táìmù yẹn ti pé mo rí pé táìmù yẹn ti pé sà mo rí pé sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà so ẹ jẹ́ kí n ṣe báyìí fún yín tms bá wà ní tms bá dẹ̀ ti sùn ẹni tó bá lè bá mi gbé jáde Sunan Abu Dawud 4484 kí ni òfin ṣẹ̀ríà nípa ẹni tó bá wà mú ọtí torí látàárọ̀ ẹjẹ́ ń délẹ̀ náà ẹjẹ́ ń délẹ̀ látàárọ̀ kí ni òfin ṣẹ̀ríà ẹni tó bá mú ọtí. ó náà lè ti sọ ẹni Abu Dawud ta ni Abu Dawud ṣé Ọlọ́run ni Abu Dawud tàbí àdúgbò ẹni sùúrù náà tẹ bá ti wá ẹ̀yin ò tí ì sọ èmi wá ní kó gbé nǹkan jáde ẹ má ìjẹ́ kó gbé jáde kéde nǹkan tó wà ń bẹ èmi bẹ̀rẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà fún ẹni tó bá mutí ẹ lọ síwájú ẹ lọ sẹ́yìn ẹ tí ì sọ so ms bá wà ń bẹ bá mi gbé Sunan Abu Dawud jáde 4484. bọ̀bọ́dà mi kẹ́ ẹ tó lo Abu Dawud yẹn tá la Abu Dawud. ìfàmù geography ṣe wà ń bẹ sàábé ni ẹni tó bá lè bá mi gbé jáde. ṣẹ́rí brọ́dà mi ṣẹ́rí mo máa ń. ẹ jẹ́ tó bá ti gbé jáde máa gbọ́ nǹkan tí ẹni bá sọ ẹ máa wá wò. ẹ ṣàlàyé ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ mẹ́tọ́ bí Abu Dawud. èmi ò kí ń ṣe ẹ máa gbọ́ èmi kọ́. ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ mẹ́tọ́ bí Abu Dawud. èmi ò kí ń ṣe ẹ máa gbọ́ èmi kọ́. ẹ kàjáde ní Yorùbá ẹ ní Arabic ìyẹn ló ń fa confusion ẹ jẹ́ ká kà lédè Yorùbá ọmọ Yorùbá ni wá. àmọ́ bẹ́ẹ̀ ni lẹ fẹ́ kà á Arabic ni ó kì í ṣe. no ẹ̀yin ní ká ẹ̀ka ní Yorùbá ṣẹlẹ̀ ọmọ Yorùbá lè ní ẹ̀sọ́ àbídà àti kà ní Lárúbáwá ọmọ Yorùbá ni wá kàkà jáde ní Yorùbá. ok ẹ ṣe mo máa kà jáde. àwọn olótún bú yàn ṣẹ́rí ẹ̀yin olórí burúkú àlejò òfò. ẹ má bínú ẹ má náà ẹ ṣẹ́rí kankan wà ṣẹ́rí kò bí èmi nínú ṣẹ́rí
ṣe ra wọn tó bá jẹ́ mẹ́mbà yìí náà ẹ máa sọ fún wọn ṣe rí wọn pé bí ẹ jẹ́ ká ṣe nǹkan tàbí ṣe lọ ẹ má wo comment ẹ jọ. nígbà tí ẹ máa ń pè ẹ̀kan lórí burúkú kí ló ń pè mí lórí burúkú ẹ má bínú ẹ má bínú ẹ má lékè must you to abuse me. ẹ má bínú dọ̀ ẹ má lékè jẹ́ àjọpá kínní. Suna ẹ ṣe sùúrù ó yẹ ẹ jẹ́ ká sáré jọ ká lọ ẹ má lékè. Suna Abu Dawud 4484 narrated Abu Hurairah. Abu Hurairah ṣàlàyé pé ẹ má gbọ́ o. The prophet said, Muhammadu òjíṣẹ́ Allah ẹ má gbọ́ sallallahu alaihi wasallam ẹ jẹ́ lọ. If he is intoxicated, flog him. Muhammadu wípé ẹ sọ bẹ̀ yẹn kó yé wọn. Okay, the prophet said, Muhammadu sọ pé if he is intoxicated, flog him. tó mutí lẹ́ẹ̀kan ó ní kẹ́ lù ú. Again, if he is intoxicated, flog him. Again, ó tún mutí lẹ́ẹ̀kejì ẹ lù ú. If he is intoxicated, flog him. Tó bá tún mutí lẹ́ẹ̀mẹ́ta bí ó tún mẹ́nẹ́ sí àbí Daniel bí yá àsùdẹ̀ ló mu ó ní kẹ́ lù ú. Flog him if he does it again a fourth time. Tó bá wá ṣe lẹ́lẹ́kẹrin tó mutí lẹ́ẹ̀kẹrin bí yá àsùdẹ̀ ló mu àbí Jack Daniel. Unalive him. Ó ní kó pa ẹnìyẹn kó gé orí ẹ̀ ó lálàá fẹ́ mu ẹ̀jẹ̀ púpúpúpú. So ẹ lè tẹ̀síwájú kẹ́ sọ sí. Thank you so much. Ẹ jẹ́ ká padà sí constitution Nàìjíríà. Ẹni tó bá mu ọtí má jẹ́ àlò ẹni tó bá mu ọtí Nàìjíríà. Mr. Dua ẹ jẹ́ ká sọ nípa Sharia ẹ̀hún tán. Oh no, nínú òṣèré ti fẹ́ rí ẹ má lo tẹ́ bá ti lo word of Sharia kí ni Yorùbá Sharia òfin. Ṣé rí n tó ń fún wa ní problem gangan ni pé tá bá ti ń fi lábáwá sọ. Rárá o Sharia kọ́ ni òfin law ni òfin. No brother mi ẹ mọ̀ jà kọ́ tara wa brother tó sọ̀rọ̀ yẹn kí ni Yorùbá òfin kí ni Yorùbá Sharia. Sharia Islam ló ní Sharia ẹ lè lọ sílẹ̀ bùnmí kẹ. ẹ máa gbọ́ ẹni sùúrù you need to try to be please excuse me wait now you need to be a good listener ẹ ti get ẹ kàn lè jẹ́ pé nǹkan tẹ́ máa sọ̀rọ̀ ẹ ti get ẹ dẹ̀ lè expect kó jẹ́ pé nǹkan tó wà lórí yín ló máa wà lórí everybody we want to share our knowledge together ẹ ti get so ẹ ní láti calm tó bá jẹ́ pé òfin ni Sharia kí ló fa law níwájú Sharia law ṣé mọ̀ pé law ni òfin ni ṣe máa pé nǹkan méjì lórúkọ kan náà kí ni Yorùbá Sharia. Ẹ bá wa fún wọn ní táìmù yẹn padà kọ́ ẹ bá wọn reset táìmù wọn. Ṣe rí brother èmi ò wá sí program wọn ẹ jẹ́ kó bá wa reset táìmù wọn padà. Reset táìmù wọn kí n ráyè sọ̀rọ̀. Ṣe rí èmi bí mo ṣe wà mí ò rí nǹkan kan tó bá dé inú program yìí. Àwọn nǹkan kan tó wà tèmi náà dẹ̀ máa ń ṣe tí mo bá ń ṣe wáàsí. Èmi ò tako àṣà o. Àmì Muslim àfáàlì mi. Mo dẹ̀ kéwú Markaz. Mo dẹ̀ tún ké nílẹ̀ Lárúbáwá. Mo dẹ̀ tún law school. Èmi ò tako àṣà torí àṣà ọmọ Yorùbá ni mí mò ń wọ agbádá mo lè má wọ jàlámíà àṣà nìyẹn culture mi ò fi sílẹ̀ torí Lárúbáwá ò fi culture ẹ̀ sílẹ̀ Ànábì náà ò dẹ̀ fi culture ẹ̀ sílẹ̀ Ànábì náà dẹ̀ sọ ó ní uhibul arabiyya li thalathin ó ní mo fẹ́ràn Lárúbáwá torí nǹkan mẹ́ta ó ní li hannani arabiyyun ó ní torí pé òun jẹ́ Lárúbáwá kí n dúró síbẹ̀ so èmi náà mo fẹ́ràn Yorùbá torí pé mo jẹ́ ọmọ Yorùbá I don't mix my religion with tradition bọ́n tẹ́mi fẹ́ prove tí mo torí ẹ̀ wá èmi iṣẹ́ àfáà tó máa ní kẹ́ máa wọ jàlámíà no tẹ́ bá fẹ́ wọ agbádá lè wọ agbádá tẹ́ bá fẹ́ wọ dàṣíkẹ́ wọ dàṣíkí a ní tó dá nínú ṣùgbọ́n pọ́ṣẹ̀ tí mo fẹ́ ní kí bọ́ọ̀dà wà mọ̀ ṣẹ́ rí mo fẹ́ jẹ́ ká máa ní òfẹ́ jẹ́ ká hàn jù. táìmù yìí ti tó àfa ẹni sòrò táìmù yìí ti tó nǹkan táwa fẹ́ ṣe ń bí òótọ́ làwa fẹ́ mú jáde ẹni ẹ̀dàṣà yín mọ́ ẹ̀sìn agbádá nìkan kọ́ ni àṣà ilẹ̀ Yorùbá ni lára ká ṣe orò ká gbógun ká ṣe ẹbọ mi ìmọ̀ bẹ́ẹ̀ fẹ́ yí gbogbo ẹ̀ làṣà àti ṣe wà nílẹ̀ Yorùbá ibẹ̀ wá kọ́ là ń lọ ibi tá à ń lọ gan nísìn pé àṣà wa ti ṣe gbogbo àṣà Yorùbá ni orò bọ̀ gbogbo àṣà Yorùbá ni ẹ máa gbọ́ ẹ jẹ́ ká sọ lórí ìta ìwà mọ̀kàn sáré pọ́ìntì ìbẹ̀yìn torí ẹ̀ sọ àná òbí tẹ́ ẹ lọ yẹn náà èmi náà sọ fún pé àṣà wa kọ́ ni orò ọmọ ìkírun ní èmi ẹ máa gbọ́ orò àtẹ̀bọ àṣà wa ni ibẹ̀ kọ́ láyé lọ tó bá yẹ kí fún yín. ẹni tẹ́yìn náà bá ti mistake àwùkọ rẹ ti àṣà wa kọ́ ni orò. kìtà bá fẹ́ correct mi Allah gba ẹbọ máa fi hàn nínú Quran ẹbọ àti orò àṣà wa ni so ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bí tá à ń lọ kí ni òfin ṣẹ̀ríà ẹni tó mutí kí ni Allah àti Muhammadu sọ ṣó ní kọ́ pa ni àbí kò ní kọ́ pa ibi tí mo fẹ́ kẹ́ kọ́ dáhùn ẹ má ti ṣe wáàsí fún wa pé ẹ fàṣà yín ẹ dàpọ̀ mọ́ ìṣe yín ìyẹn kọ́ lèmi sọ àṣà àtẹ̀sìn ẹ dàpọ̀ ibẹ̀ kọ́ la wà kí ni òfin ṣẹ̀ríà fún ẹni tó bá mu ọtí nínú Islam ó mú lákọ̀ọ́kọ́ ó mú lẹ́kejì ó mú lẹ́kẹta ó mú lẹ́kẹta kí ni òfin ṣẹ̀ríà ní kẹ́ ṣe fún ẹ mọ̀ padì fún yín ní 1 minute bí ẹ̀mẹ́ta ẹ̀ sọ. mo ti sọ fún yín ẹni pé nǹkan kan wà tẹ́ẹ̀ tí understand nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ má bí nǹkan tó fún ní time a ní kí ló òfin ṣẹ̀ríà ní kẹ́ ṣó ní kẹ́ pa ní àti tí Ọlọ́run ọba Kùránì lè fi jẹ́rìí fún èmi ò fi ọ̀rọ̀ Ibnu Taymiyyah àbúkí lórúkọ ẹ̀ in tí Kùránì tèmi kà Kùránì ò sọ pé kàn ṣe báyìí Kùránì sọ fún pé ẹ jìnnà sí ọtí ó ní ìtọ́nà ọba ẹ má bínú nǹkan tí àfáà yìí sọ ni pé wọ́n ní àwọn kì í lo àdís ẹ ṣe sọ jẹ́ ká wá ṣe báyìí ẹni tó jalè kí ni òfin ṣẹ̀ríà sọ nípa ẹni tó jalè kí ló ní ká ṣe fún ẹ̀yin èèyàn mi ẹ bá gbé
538 jáde kí ni òfin ṣẹ̀ríà sọ nípa ẹni tó bá jalè so tẹ bá ní ẹ fẹ́ sọ nípa ọtí tó rádìsì ló sọ kí ni Islam Allah Muhammadu sọ ọkùnrin àtobìnrin tó bá jalè kí ló ní ká ṣe fún ẹ ṣe. My brother, thank you so much. Tó bá pé ṣẹ́ni tèmi ò bá mọ̀, I can go to Ìkirè, mo lè bá tẹ́ bá ṣe program mi mo lè wá. Ṣẹ́ni tèmi ò bá mọ̀ lórí mi ò lè fi làákàyè dáhùn. Ṣùgbọ́n nípa tẹ́ bí nípa tí Quran sọ nípa ẹni tó bá ja olè, mo lè wá kí n wá fún yín because mi fẹ́ sọ̀rọ̀ lórí. But tí wọ́n sọ nípa Quran ti wà wájú wọ́n ti bá àti bá yín gbé Quran ẹ má bínú ẹ̀fọ́ tilẹ̀ Quran ṣe rí ẹ má àti gbé Quran síta ẹ má bínú sá ṣé Quran lẹ ká bí ẹ̀ka Quran ni mo kà báyìí sí mo ti gbé síta Quran 538 ọkùnrin àbóbìnrin tó bá jalè ẹ jẹ́ sọ̀kọ́ tó fi ṣe ṣẹ̀ríà lọ Quran hadith òun ni wọ́n fi ṣe gbogbo òfin ṣẹ̀ríà lọ ṣé ọtí là ń sọ ní sí àbí olè ẹni tó jalè olè là ń sọ ẹni tó bá jalè kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀ sọ ẹfọtílẹ̀ ẹfẹnẹsílẹ̀ ẹ mọ̀jà fi sílẹ̀ because ẹ̀ ní kí n sọ̀rọ̀ mi tán ẹfilẹ̀ Quran ò sọ pé kán pa ni Quran ò ní Quran tẹ̀lé ká ó ní mo kà fún yín ok ó ní ẹni tó jalè nínú Islam ẹni tó jalè nínú Islam kí ni ìdájọ́ ẹ̀ pẹ̀lú òfin ṣẹ̀ríà ibẹ̀ la fẹ́ kẹ́ sọ́nsìn ẹ ṣe. òfin ṣẹ̀ríà àbí tí Quran sọ. ẹni tó jalè kí lára ṣẹ́ni bí tẹ́tí mistake nìyẹn there is difference between ṣẹ̀ríà and the word of God. Ìtí Quran ṣẹ́rí brother mi ṣẹ́rí ẹ̀ mọ̀jẹ̀ ká kọ́ tara wa ṣẹ́rí ẹ̀ mọ̀jẹ̀ kí ló sọ kí làlá sọ ẹ máa sọ pé kí ni Allah sọ àti tí ṣẹ̀ríà sọ àti tí sàbẹ̀ sọ ọ̀tọ̀ ní Ọlọ́run tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ mo ti ṣàlàyé fún kí ni Allah sọ ó yẹ dá wa lóhùn kí làlá sọ mo ti gbọ́ nípa tí ó lè nípa tí ó lè ọkùnrin àtobìnrin tó bá jalè bẹ́ẹ̀ ni kí làlá sọ. mi ì tí lè mi ì mọ́ ọ̀fà ìbọn bàbá yìí. mo ti bá yín gbé síta Quran mo gbé síta Quran 538 ẹ lè wojú fún mi kẹ̀kẹ́. ẹ̀ka jáde súrà wo ló wà. náà ẹ̀yin ni ẹ máa kà á mo ti bá yín gbé síta Quran 538. ẹ jẹ́ kí n zoom ẹ̀. ẹ wò látọ̀dọ̀ yín tọ́ba dẹ̀ láìkẹ́ lè fi ó ní wàsáàrì ok ó ní wàsáàrì kò wàsáàrì kọ ó ní faqtulu aydiyahunna mashallah in tó sọ ń bẹ̀ gẹ́gẹ́ ni pé ó ní àsáàrì kò wàsáàrì kọ ó ní olè ọkùnrin àti olè obìnrin faqtulu àbí kí ló kọ faqtulu aydiyahunna ó ní kẹ́ ẹ gé ọwọ́ wọn so kí lẹ fẹ́ sọ ń pa yẹn ọ̀ya nítorí náà lágbára mo kà fún yín mo dẹ̀ tún fún yín tẹ́ gbé jáde so kí ni ẹ kí lẹ fẹ́ kọ̀ndẹ́mù ẹ sọ tẹ́ fẹ́ kọ̀ndẹ́mù ń pa ẹ̀. so nǹkan tá à ń béèrè ni pé kí ni ẹ rí sí òfin tí wọ́n ṣe ń sìn nípa olè ọkùnrin àtobìnrin. my God bless you sir. nípa àsáríkù àsáríkù ṣe faramọ́ ká máa lo òfin nílẹ̀ Yorùbá ẹni pé mo sọ pé mo lófin Nàìjíríà mo lófin ṣe faramọ́ òfin ká lò nílẹ̀ Yorùbá èmi ò sọ ṣe faramọ́ òfin ká lò nílẹ̀ Yorùbá. Nàìjíríà ń lọ rẹ̀ di because ẹ mà wá ilẹ̀ Yorùbá lè mi sọ nǹkan tó máa sọ lélẹ̀ ẹ kọ́kọ́ fi ilẹ̀ Yorùbá in Nigeria constitution ẹ máa gbọ́ ẹ fi Nigeria constitution àti ń lò ọ̀rẹ́ di à ń lò ẹ máa gbọ́ tí ẹ máa tẹ báwọn pẹ́ẹ́lì bá wa sọ̀rọ̀ ẹ lè bọ́lẹ̀ ní nǹkan tá à ń sọ ń sìn àwọn àfáà lọ́wọ́n fẹ́ ṣe rí à nílẹ̀ Yorùbá wọ́n ti ń lò nílẹ̀ Haúsá a dẹ̀ rí àwọn Haúsá yẹn tó bá ti gé wọn lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá àwa ń sọ pé ìjẹ́ òfin ṣẹ̀ríà àìṣẹ́fẹ́ nílẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀fẹ́ àwa béèrè ọtí lọ́wọ́ yín ẹ̀ lè dáhùn àwọn dáhùn ẹ̀yin lẹ̀ gbọ́ mo ti sọ tí Quran sọ fún yín pa ọtí ó ní ká jìnnà sí ká máa mú lọ́wọ́ yín sìn ẹ tó lè mo ti bá yín ká ó ní ká gé wọn lọ́wọ́ ó ní àsáríkù wàsáríkà ọkùnrin tó bá jà tó bá jà olè oníkan gé wọn lọ́wọ́. ṣe faramọ́ kó máa gé ọwọ́ olè nílẹ̀ Yorùbá. yà kódà wọ́n máa ń pa olè wọ́n dẹ̀ ní ṣe faramọ́ kó máa gé ọwọ́ olè nílẹ̀ Yorùbá. ẹni bá ti ja olè ẹ rí i pé ni mo fi ń ṣẹ́rí ṣẹ́fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ kẹ́kẹ́ fún mi jọ́sọ̀ wá. ẹ mọ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ ṣẹ́kùn faramọ́ màá ẹ má bí mi yẹ sọ yes or no mo ní ṣẹ́kùn faramọ́ mi sọ yes or no now ṣe faramọ́. ẹni bá ti ja olè ẹni tó bá ja olè tó pààyàn kan pa ẹni tó bá ja olè tó pààyàn kọ ẹni tó ja olè tó pààyàn kọ. náà mo ń yí fún yín ṣẹ́ni bó yàtọ̀ there is difference between armed robber thief ó dẹ̀ wà ní òfin Nàìjíríà slaughter murderer so torí ẹ̀ mo fi sọ pé bí tẹ́ ẹ̀ lọ èmi náà mọ̀ bí tẹ́ ẹ̀ lọ ìran olè ẹ máa gbọ́ brother mi ìran olè mẹ́ta ló wà nínú constitution ọ̀tọ̀ ni thief ọ̀tọ̀ ni armed robber ẹ lè fi sílẹ̀ máa gbọ́ because òfin Nàìjíríà náà mo ń sọ fún yín èèyàn ò lè jalè kó lọ gbé ewúrẹ́ kẹwàá nìkan pa olè tó bá mú bọ̀ dání tó fẹ́ pààyàn constitution Nàìjíríà wọn nìkan pa ni so kan géèyàn lọ́wọ́ ó kéré nínú òfin so ẹni bá ja olè kan gé ọwọ́ ẹ̀ tó bá ti ja olè tó pààyàn kan gé ọwọ́ ẹ̀. dọ̀wà ó di méjì ẹ jẹ́ ká wá ṣe báyìí so ẹni tó bá ṣe àgbèrè náà ṣe faramọ́ kí wọ́n lẹ̀ lóko pa kí wọ́n pa ẹni náà ẹni tó bá ṣe àgbèrè jàre tán. ṣe wá lágbèrè yẹn mélòó kí ni àgbèrè ẹ máa gbọ́. ṣe faramọ́ kí wọ́n pa ó wà nù Kùránì àtàdí ìjọba fẹ́ sá lọ ń sá lọ. ẹ jẹ́ n ká yà Kùránì fún yín brọ́dà mi Kùránì ò ní ká pa àgbèrè ẹ máa gbọ́ Kùránì ò ní ká pa ẹni tó bá ṣe àgbèrè máa wá kà fún yín ẹ má kẹ́ jẹ́ kí mi kọ́kọ́ ka tèmi ẹ lọ súrátù Nur bisimilahi rahman rahim ó ní azani yatu wa zani
vajilidu kulla wahidin minhuma mihata jalida. Ìtumọ̀ ẹ̀jẹ̀ ń tún ní Yorùbá ó ní azani yàtú wazani ó ní alágbèrè ọkùnrin àti alágbèrè obìnrin fajilidu kulla wahidin minhuma mihata jalida ó ní kẹ́ fún wọn ní ẹgbàá 99 kò ní kẹ́ pa wọ́n. There is difference between ibi tẹ́ ẹ̀ lọ adultery ó yàtọ̀ sí fornication torí ẹ̀ mo fi sọ pé ẹni tó bá fẹ́ takù Islam bó ṣe wà ní òfin Nàìjíríà náà nìyẹn ìyẹn lẹ́ẹ̀fẹ́ jẹ́ ká sọ. kí ni Yorùbá fornication kí ni Yorùbá fornication Mr. Doa kí ni Yorùbá táìmù yìí ti pé kí ni Yorùbá méjèèjì ẹ sọ Yorùbá méjèèjì. àwọn náà ní sẹ́ni pé Yorùbá English ẹ̀ mo sọ fún yín English ìtúsèdè lábá mo fi sọ ẹ̀yin ní ká wá bá mi sọ lédè Yorùbá ẹ̀ brother mi kí ni ìyàtọ̀ fornication àti adultery. nǹkan tá a máa sọ náà á ní kí ni Yorùbá mi èmi mo béèrè lọ́wọ́ ẹni pé kò ń ṣe Lárúbáwá English so kí ni Yorùbá méjèèjì. òun lélẹ̀ ẹni tó ṣe àgbèrè làwa Yorùbá mọ̀ sí bọ́ àgbèrè pín sí méjì abilékọ tó ṣe àgbèrè ó yàtọ̀ sí ẹni tí ò tí màrí tó ṣàgbèrè so ìyẹn ni kẹ́ analyze Islam sálà ìyẹn ni ẹni tó ti wá màrí tó ṣàgbèrè kí Islam ní kí wọ́n ṣe fún. Islam ò sọ pé kí wọ́n ti lẹ̀. ẹni yìí pamọ́ ìkíni Islam ò sọ pé Islam ní abilékọ ẹni tó ti màrí. Islam ní kó tó di pé wọ́n ó ṣe. ta lẹ́ni pamọ́ ìkíni náà so ms ẹ bá mi. ọ̀tẹ́ bọ̀rọ̀ ni wọ́n sọ ẹ̀jẹ̀ kí wọ́n fún ìlànà lọ́wọ́ wọlé òde Abdulrahman ok tẹ́ ẹ̀ bá ti lè dẹ́kẹ́ mi sọ tẹ́ ẹ̀ bá ti lè dẹ́kẹ́. tí wọ́n pé yẹn kan sọ̀rọ̀ Abdulrahman lọ́wọ́. wọ́n máa já yín bọ́lẹ̀ o ẹ ní láti calm down. Mr. Doa ẹ lè sọ nípa Kùránì yìí. nǹkan tẹ́mi fẹ́ béèrè question kan ṣo ni question kan ṣo mo fẹ́ béèrè. àmọ́ Adeleke ẹja àmọ́ yìí bọ́lẹ̀. ó yá Quran 4 verse 15. so Mr. Doa ẹ lè ká báyẹn no ẹ jẹ́ kí Mr. Doa àmìtíù tẹ́ bá kà mọ́ Adeleke yẹ kán wọ́n kà á ń gbọ́ wọn àmìtíù. no ẹ̀yin ni kẹ́ kà kí ni ìdájọ́ tó rà lásán bí ẹ ṣe. ṣé nípa ìyún tẹ́mi ká yẹn ẹ̀jẹ̀ explain ẹ̀ ẹ̀yin náà kà ń gbà tẹ́ ẹ̀ jẹ́ kí n explain tí yẹn ká tẹ́ wà ní Quran máa wá explain fún yín torí tẹ́mi ká yìí kò Quran ò ní kán pa tó bá ṣàgbèrè Quran ní kí lè sọ kí lè wá sọ ó náà máa wá sálàyé ní kẹ́ẹ̀ka jáde because yín tẹ́mi sọ yẹn ẹ̀fẹ́ jẹ́ káyé Ẹ̀yin lẹ máa kà á sí Quran ò ní kán pa tó bá ṣe àgbèrè abilékọ ọkùnrin tó ti married man ẹ bá wọn gbé ta láàkọ́ ọ̀nà jáde ẹni sùn òun náà ni ẹ wo ní súrátù ẹ bá wọn gbé jáde kí wọ́n ka méjèèjì ẹ bá wọn gbé méjèèjì jáde. ìyẹn ni iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ẹ̀pù mi bẹ́ẹ̀ bá mi gbélé jáde ẹ lọ ní súrátù Núrù tí mo kà jáde ẹjẹ́ káyé náà rí ibi tí Quran ti sọ pé ẹ lọ wo fa 7 ní súrátù Núrù rẹ máa rí fa 7 mọ́ 8 ni ẹ ti rí azani yàtú wazani ọkùnrin àtobìnrin tá bá ṣàgbèrè kò ní kán pa wọ́n ó ní kán fún wọn lẹ́gba ni. ẹ̀yin èèyàn ṣe rí ibi tí wọ́n sọ yẹn àwọn tí wọ́n ti ṣègbéyàwó ni o wọ́n ní kán náà lẹ́gba ọgọ́rùn-ún ṣe rí àwọn tó ti ṣègbéyàwó níbi 415 yìí ó ní kí wọ́n pa wọ́n so kí lè rí nípa tó pa èèyàn you are a married man ẹ dẹ̀ tọrọ ìyàwó yín ẹ dẹ̀ fẹ́ ìyàwó yín dẹ̀ lọ ń ṣe àgbèrè pẹ̀lú ọkùnrin míì. ẹ lè kọ́ lẹ̀ ní ọ̀kẹ́ lọ́kẹ́ sọ fún ìjọba kí lè fẹ́ pa fún kí lè fẹ́ pa fún ẹ wá máa gbọ́ because ẹ fẹ́ kẹ́kẹ́ ẹ jẹ́ kí n explain ẹ máa pa àwọn Kùránù nìkan pa wọ́n lẹ́yìn Kùránù ní tẹ́ bá confess God bless you ẹ jẹ́ kí n sọ̀rọ̀ 5 minutes ẹ mọ̀ jẹ́ ká sọ document kí Kùránù tó ní kí wọ́n pa wọ́n kò dẹ̀ sí nínú òfin láyé ànábì wọn ò pa èèyàn kan láyé ànábì rí ìgbà tí ànábì kú. Doa ànábì pààyàn ṣe mu jáde àwọn èèyàn tó ṣàgbèrè ẹ má máa sọ nǹkan tẹ́ bá mọ̀ ẹjọ́ àwọn òfin ní ayé ànábì wọn pààyàn ẹ mú bí tànábì ti pa ní kó ṣàgbèrè jáde ẹ mú àyà yẹn jáde ẹ mú jáde fún mi. màá mú 10 jáde fún yín or 15 nínú Kùránì ibi tí wọ́n ti pa ẹni tó ṣe àgbèrè tán lẹ̀ lóko para yàrá yìí. àkọ́kọ́ náà gbogbo kọ́tẹ́ nìyí sọ lórí èkó gbogbo kọ́tẹ́ ń sọ àlàyé tí wọ́n ń ṣe wọ́n bá aláà ṣàlàyé ni kò ṣàlàyé ẹnu Kùránì so kí wọ́n má ṣe àlàyé àti wọ́n ti gbàdí tìyẹ so kí wọ́n má ṣe àwọn àlàyé tí ó bá ti sí nínú nǹkan tá a bá sọ ní kẹfà. no mistake tẹ́yìn ṣe ẹ fẹ́ fi Quran judge why tẹ́ ẹ fẹ́ fi Quran judge Quran is part of Islam also. ẹ̀ka ó náà mo ti kà fún yín tí mo kà fún yín ó lè ní wá ti ṣàgbéyẹ̀wò náà ilé tí kò tẹ pa wọ́n ẹ̀ka jáde kí n gbọ́. àní ẹ̀yẹ ẹ̀ka kí gbogbo lè gbọ́. ó náà ni ẹni tó ti marry. nínú kò sẹ́ni tó ti marry níbí báyìí. ó yẹ ẹ̀ka jáde fún mi. ó yẹ ẹ̀yin ní kẹ́ẹ̀ka. ìyún tèmi mọ̀ mo sọ fún inú súrátù Núrù. ẹ̀yin máa ka ilé yìí ní ẹ̀jẹ̀ nǹka jáde fún yín. ó ní azani yàtú wazani abilé ọkùnrin àtobìnrin kan ṣe àgbèrè ó ní fájìlì dúkú làwà ìdùnmínìhùmà ó ní ẹna àwọn méjèèjì sí hatam jalida ó ní ẹnà wọn ní 99 cane kò sọ pé kán pa wọn ẹ proof tẹ ó wà ní súrátù Núrù post it out. ó yá ẹ̀ka eléyìí náà sẹ́ ó yẹ bá wa ka yìí. ó ní ẹ mọ gbọ́ ó ní wàláàtì ṣẹ́ ń gbọ́ o wàláàtì yàtì. àwọn ẹni tí wọ́n ṣe pé jẹ́ kí n mọ báyìí tó. ó yẹ ẹ̀ka jáde àfa. ẹ̀ka jáde ẹ̀ka Yorùbá ẹ̀. ẹ jẹ́ kí n mọ báyìí tó àwọn ẹni tí wọ́n ṣe pé. ẹ mọ̀ pé kéwù lèmi ké ẹ̀kọ́ Yorùbá ẹ̀ka tó ga
lágbáwá ẹlẹ́mí ká lágbáwá ẹnìkan láti ló sọ kò ní àzá. láti kí ni túmọ̀ láti. ó náà ni mo fẹ́ bí ni mo fi sọ pé ẹni dì àti kọ́kọ́ understand Arabic kẹ́ ẹ tó lè máa bú lárúbáwá. wọ́n mọ nǹkan wọ́n ti à ń confuse ẹ̀. ó náà mo wá fẹ́ sọ fún ọ̀yá kí ni túmọ̀ láti. aláti náà ni ó yàtọ̀ sẹ́yìn tán bá pé azani alágbèrè ló ń jẹ́ azani lọ́kùnrin alágbèrè ọkùnrin àtàlágbèrè obìnrin ó nìyẹn that's azani yàtọ̀ azani. ẹ tún gbogbo àlàyé ẹ tún kí ló wá ní kò ṣe. àní kí ni túmọ̀ láti ẹ sọ túmọ̀ láti fún wa náà. ara o kẹ́ ẹ tó gbọ́ láti náà máa gbọ́ azani alágbèrè ló jẹ́ azani. sẹ́ni tí ọ̀gbọ́n Yorùbá lè gbọ́ Yorùbá jẹ́ lédè. ó náà mo fẹ́ tún fún yín náà ẹ understand ẹ̀sìn èèyàn ẹ dẹ̀ fẹ́ máa criticize ẹ understand Arabic. àní ẹ̀ka kẹ́ ẹ tú. ó dàbí sí kí ni ìyàtọ̀ abilékọ. ẹ sáré kà kẹta lè tú. ẹni tí sọ Yorùbá tí Yorùbá rẹ̀ gò kílẹ̀ tó fẹ́ mọ tú Yorùbá fún wa. ṣẹ́rí mọ́ tó ṣẹlẹ̀ ṣe ẹ ṣe sùn ẹ ṣe sùn náà ẹ ṣe sùn náà. ẹ má jẹ́ ká búra wa ṣe mọ̀ pé èdè òwà bá bu yín bí báyìí. kì í ṣọ̀rọ̀ dání ọ̀rọ̀ àgbáyé ni. ṣe pé mi ò bu anybody. Iṣẹ́ ẹ má jẹ́ ká búra wa. àwọn Mùsùlùmí náà ló ń ṣí máìkì ló ń sọ̀rọ̀ àwọn Mùsùlùmí ló ń ṣí máìkì. ẹ̀yin lẹ ń bú èkú náà ọ̀hún Islam tèmi ò ní kí n àwọn akọ́lá sọ̀rọ̀ àwọn Mùsùlùmí làwọn tó sọ̀rọ̀ ẹni tó wà lókè. ẹni tó Muslim kì í ṣe gbogbo Muslim ló gbọ́ ẹ̀sìn yẹn náà. ẹ̀hún Mr. Adowa Muslim làwọn tó ń bú yẹn wò wọ́n tó ṣí máìkì yẹn ni tó kọ́ ẹ ká máa bú mi ó wà nínú Muslim. àwọn ọlọ́run bú wípé ẹ̀gbọ́n Yorùbá. ẹ̀gbọ́n tèmi ò ṣàṣẹ́ rẹ́ ní anybody tẹ́rí wọ́n ti tẹ́mi tí a jẹ́ pé ẹ má jẹ́ ká sọ di argument. Afis àti Lárúbáwá ẹ má ti ṣì máìkì yẹn jẹ́ kí Mr. Adowa ṣe tán ẹ ṣe bí èèyàn náà ilé ṣí máìkì tí Mr. Adowa ni wọ́n ń bú ọ̀wọ́n. ṣẹ́rí èèyàn ṣe lè bú èmi ni mo máa ṣe wá sí fún wọn because. so Mr. Adowa kí làlá sọ pé kí wọ́n ṣe nínú Quran 5:415 yìí gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ thank you so much títí aláàrín ṣe fún alágbèrè méjì ó ní ọmọdé tí ò tí ì márì tí wọ́n bá ṣe àgbèrè kò ní kán pa wọ́n o láyà tí mo kà fún mi. eléyìí la ní kẹ́ bá wa tú. ẹ o náà máa padà lọ síbẹ̀ tó ń kọ́ tún lọ. irọ́ eléyìí ní kẹ́ kọ́ tú ná. ẹ máa padà sọ́dọ̀ ní òlé háìtì bí Quran ni. ṣé ẹni kan sọ́wọ́ àti òye ni pé ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n ní kán lẹ̀ ló kó pa ó ní married man or married woman tó ṣe àgbèrè. ìyẹn ní kẹ́jẹ́ ká jọ sọ ẹ wá ìjọ ẹni sùúrù èmi náà wá fẹ́ gbé yẹn rí pé kíní kan wà tẹ́ máa ń try ẹ̀yin ó pick you can pick kẹ́ẹ̀kan wá ní kí n máa sọ èmi náà wá fẹ́ dáyé padà sí òfin ẹni pẹ́pà tí tó lè tẹ́ sọ ní ìsìn ẹni kan gé wọn lápá Islam ò ní kan gé kìí ṣe gbogbo lè ní kan gé lápá and we have an evidence bẹ́ẹ̀ náà ló fi ní. tábà fún yín ní ẹni tó jí ẹyin tábà fún yín lẹ́yìn tó jí ẹyin àtòkùn tí Muhammadu gé lápá ń sìn ẹ ní ẹgbà dis so nísìnyí ọ̀rọ̀ ti yanjú. hadith náà bọ́ta ẹ mú hadith náà bọ́ta. ṣé ẹ jẹ́ ká dá Mr. Adowa lóhun tó bá ti bọ́lẹ̀ ká wá bọ̀ wọn ẹni sọ̀rọ̀ torí wọn ò jẹ́ ká sọ̀rọ̀ wọn kàn ṣí máìkì. àní kẹ́ mú hadith náà bọ́ta hadith náà bí fi lẹ́kọ̀ọ́ pa èèyàn. Mr. Adowa ẹ sọ fún wọn èèyàn yín kọ́ dákẹ́ náà so Mr. Adowa ẹ jẹ́ ká yanjú tí yín kalẹ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ṣé ìdùnnà ẹ sọ pé kí ẹ mú hadith yẹn bọ́ta hadith tánà bí fi lẹ́kọ̀ọ́ pa yẹn kí ẹ mú bọ́ta. a máa fún wọn láti sọ máa sún ẹ bó bá ṣe fẹ́. so Mr. Adowa ọ̀rọ̀ ti yanjú sí pé nínú Islam wọ́n ní ẹni tó bá ṣe àgbèrè tó ti lọ́kọ tó ti níyàwó wọ́n ní kọ́ lẹ́wọ̀n ló kó papọ̀ pa wọn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. yà bó ṣe wà nínú Kùránì yẹn. so ṣérù ìtàjẹ̀sílẹ̀ lẹ́yà fẹ́ mú wá sílẹ̀ Yorùbá. okay ṣe rí ìdìtàfi sọ pé Islam. no ẹni sùúrù mi ò tí ì dá yín lẹ́yìn ní question Amadede kì í ṣe tẹ̀síwájú. mi ì tí ì dáhùn question yẹn jẹ́ ń dáhùn ẹni ká dàjẹ̀ sílẹ̀ ẹni tó pa ènìyàn ẹni tó jalè tó pànìyàn kí náà ní ká ṣe fún nílẹ̀ Yorùbá nínú òfin tí yín. àgbèrè láyé sọ àgbèrè yìí ní ẹ sọ nínú Ògún Ṣàngó àgbèrè yìí láyé sọ fún yín. Mr. Adowa àgbèrè yìí là ń bá yín sọ náà ẹ dáhùn. ẹ náà mo ti dá yín lóhùn mo lẹ́ni tó jalè ṣe pé pẹ́ṣẹ̀ méjì lẹ́bi mí ẹni tó jalè tó wá pààyàn kí ni kan ṣe fẹ́ nítọ̀ ṣé ká dá sílẹ̀ nínú èdè Yorùbá. ìjọba ló máa lọ dájọ́. náà ta ni ìjọba ìjọba níjọba bẹ̀rẹ̀ lédè Yorùbá àlòjọba báyìí ẹ jẹ́ ká lo ẹ̀ṣẹ̀ àdábá. ok nílẹ̀ Yorùbá wọn máa mú lọ sílé ọba àwọn ìlú ló máa dájọ́ ẹjọ́ tó bá yẹ fún ló máa dá fún. ẹ dájẹ́ kí ni ẹjọ́ tán dá fún ẹni tó pààyàn ní ayé Ṣàngó. ṣe gbọ́dọ̀ tẹni tó sọ láyé Ṣàngó. ó wà ẹ láyé Ọbàtálá wọn pààyàn gbà yẹn mo lè sọ tán ẹ fún. ẹni tó bá pààyàn ìlú máa dájọ́ ẹjọ́ tó bá dá ni àwọn sọ fún yín pé mo máa dá kílẹ̀ ẹjọ́ tán dá fún ẹni tó pààyàn láyé Ṣàngó. ẹni tó wá ṣe ṣìnà ṣé ẹ̀yàn ní dé. ẹni tó ṣe ṣìnà láyé Ọbàtálá àti láyé Ṣàngó. Mr. Adowa gbogbo ìtẹ́ tí ń sọ ayé Ọbàtálá ayé nǹkan kan yẹn ẹ̀kan jẹra yín yà ní sọjẹ́ ká dá yín lò bó jẹ́ láyé ìsìn téèyàn bá jalè ìlú ló máa dájọ́ ẹjọ́ tó bá dá fún tó bá tọ́ ló máa dá fún. àwa wá ń sọ fún yín pé àwa ní ẹ̀rí ẹni tó jí ẹyin ẹyọ kan àtẹni tó jí okùn Muhammadu gé ọwọ́ ẹ̀ ìyẹn kan ẹni tó ṣe àgbèrè Muhammadu lẹ́ ló kò pa ṣé irú ìtàjẹ̀sílẹ̀ lẹ́fẹ́ mú wá sílẹ̀ wá. àní kẹ́ ẹ mú ẹ̀rí bọ́ta ẹ má sọ̀rọ̀ ẹnu ẹ̀rí ni kẹ́. ẹ jẹ́ ká dá Mr. Adowa lóhùn a máa fún wọlé ẹ̀rí tó bá fẹ́ ṣùgbọ́n babalówó èkó ẹ kí n address Abdulrahim yìí kó lè bá a mọ̀ pé tóun bá ti ṣe ẹ jẹ́ kí Mr. Adowa tó bá ti lọ ẹ máa lè bá ẹni yẹn sọ. ṣé kí n next time tẹ báyìí lè máa share mi I would like to join your program táwọn èèyàn yóò bá máa bú wa. Mr. Adowa kò sẹ́ni tó bú yín
àti fún no àwọn èèyàn bú wá sálẹ̀ tó ń ṣe pé ẹ kàn sọ fún ọkọ ẹ má wo comment section nǹkan tí a ṣe ní àfẹ́ kí Islam wà nílẹ̀ Yorùbá ìtàjẹ̀sílẹ̀ ní Islam jẹ́ èèyàn tó ṣe àgbèrè wọ́n lè kó ẹjọ́ lọ lé ọba ọkọ lè kọ ìyàwó yẹn lẹ̀ Allah àti Muhammadu ní kí wọ́n pa ẹni tí wọ́n pa yẹn ṣé pípa ni àtúnṣe ṣé pípa yẹn ló gbọ́dọ̀ àgbèrè yẹn ẹ bóyá tó bá di next one Mr. ẹ ká wò pé ẹ̀yin wò pé kò yẹ kán pa wọ́n àbí èmi dẹ̀ sọ pé ọkọ brother mi tẹ́ bá bá obìnrin ọkùnrin ní orí ìyàwó tẹ́ ẹ fẹ́ ní sulọ́kà kí lẹ ṣe fún màá kọ́lẹ̀ ní náà màá kọ́lẹ̀ kí ẹ̀yin lè kọ́lẹ̀ àwọn tó wá ń stab ara wọn kọ́ tán para wọn ẹ lè jẹ́ ká dùn yẹn. Allah ẹ máa gbọ́ àwọn tó ń stamp ara wọn yẹn a máa padà dá wọn lẹ́bi Allah àti Muhammadu tẹ lóhun ló tóbi jù ẹ láàánú ara oyim ara mọ́nì ó ní kó pa èèyàn ìyẹn la fẹ́ kẹ́ gbé sí ìròrí tẹ bá jọmọ Yorùbá. ló ẹ jájọ debate yẹn náà ṣe rí brother mi ó yí. Allah ẹ máa gbọ́ Allah tó lóhun lòun dá ayé àtọ̀run èèyàn tó lóhun lòun dá ó wá ní kó rí obìnrin yẹn mọ́lẹ̀ kó lẹ̀ lóko tẹ́mi àfi bọ́ lára ẹ tí ẹ kọ́kọ́ wo ìrora tó máa jẹ agbárí wọ́n dẹ̀ lẹ̀ lóko tẹ́mi fi máa bọ́ lára ẹ láfi ní Allah yìí ó yẹ ká gbàgbọ́ tí kọ́ máa porúkọ ilé lẹ́yìn Allah yẹn kí ni suggestion yín tẹ́lẹ̀ ẹ̀sìn wọlé rò kó dáa jù tí ò ní fa ìdí sílẹ̀. èèyàn nílò ẹ̀sìn láti gbélé ayé àgbàlagbà níyìn. ok ṣé a lè gbélé ayé láì mọ́mọ́ Ọlọ́run. ṣé tẹ bá mọ Ọlọ́run ní kẹsì ẹ̀sìn nílò ẹ̀sìn láti gbélé ayé. kí la ní ìdí ẹwọ ẹ̀sìn tẹ gbà wọn ti nílẹ̀ Yorùbá wọn ti sọ fún wa ìjọmọlúwàbí ká bọ̀wọ̀ fàgbàlagbà ká tẹ̀lé òfin ìlú ká ṣiṣẹ́ á ti mọ gbó yín kí lẹ̀sìn mú wá fún wa ẹ̀sìn ló sọ bí ká pààyàn sìn ẹ̀yin lè fẹ́ gba àwọn tó sọ pé àwọn ọmọ ló sọ yẹn fún wa nílẹ̀ Yorùbá ibo làwọn ti wá sànà bí mọ̀ọ́mọ́ làwọn ni wáyé táwọn fọ́lọ́ wọn. ọ̀gá ọ̀ ẹnu brọ́dà mi ṣe rí mi ò ní problem pẹ̀lú ní rárá tọ́ ẹ̀yin sọ pé àwọn bàbá àti àwọn bàbá wa ní pé ká ṣe báyìí kí ni reason tẹ́ fi fẹ́ fọ́lọ́ wọn ẹ máa preach point pé tí wọ́n sọ yẹn ló dáa jù á dẹ̀ máa prove ẹ̀. so tí ìyá wa àti bàbá wa tọ́ ní ká jọmọlúwàbí so ọ̀rọ̀ tó sọ yẹn ò dá ká gbọ́rọ̀ yẹn. no Kùránì náà sọ pé ká jọmọlúwàbí. ibo ni wọ́n ti gbọ́ ọ̀tá. so ẹni Kùránì ní ká jọmọlúwàbí. ta ló kọ́ wọn pé ká jọmọlúwàbí. ó wà bẹ́ẹ̀ ṣé kí n káyà rẹ̀ ṣé kí n káyà rẹ̀ fún. ẹni sùn pẹ̀lú ọ̀rọ̀ Kùránì tẹ̀sán ṣẹ́mọ̀ pé Kùránì sọ fún wa pé tó bá jẹ́ bàbá wa ìyá wa tí wọn bá ṣe Islam ṣẹ́mọ̀ pé ní ká má bá wọn ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kùránì náà ló tún wá wà nínú súrátù olórúkọ. òun náà ló tún wá sọ pé ká ṣe dáadáa sí wọn. ìyá Kùránì mi náà ló wá sọ pé ó ní wàkọ̀dọ̀ ọ̀rọ̀ búkà Allah ta'budu illa hiya wàbìlì wà ní tí ìdá àwọn Kùránì ní tí ìyá wa bàbá wa ó ní tí wọn bá ṣe Islam ó ní ká má bá wọn ṣe. Kùránì ní lẹ́yìn èmi Ọlọ́run ó ní bàbá yín àti ìyá yín ni kẹ́ ẹ tún bọ̀wọ̀ fún jù. Kùránì wa ní ó ní tó bá jẹ́ bàbá rẹ̀ ìyá rẹ̀ ó ní ká má fẹ́ràn àwọn tó bá ti ṣe Islam ìyẹn náà tó. rárá o iye tí ó sọ náà ní nínú súrátù Lukman ó ní pé tán bá ń tì yín sí ọ̀nà tó ègé sí ọ̀nà. no ms mi ṣe bóyá kẹ́ ẹ ṣí jáde wà ní súrátù Lukman ẹ lọ ṣí jáde wà ní súrátù Lukman. ẹ jẹ́ ká gbé jáde ms ẹ bá bízì ẹ sọ kẹ́lómi bá gbé Kùránì jáde. ó wà ní súrátù Lukman ẹ jẹ́ n kà jáde tó bá yàtọ̀ sí tí mo bá contradict ó sọ fún wa ní ó tún sọ débi ibi tó ní ká respect ìyá wa dé àti ó ní wà látẹ́kùn láwùmọ̀ òun fin ó lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe sí ọ̀ sí wọn Súrátù Lukman ló wà. ibi tó ti ní kẹ́ máa pọn wọlé náà kọ́ so báwo ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ amadede kì í ṣe bíìsì láti gbé Kùránì jáde ni. Kùránì tèmi ò ní ká máa pọn wọlé rárá. ẹ bóyá kẹ́ mo gbọ́ Kùránì tí mò ń sọ náà ibi tó ti ní kọ́ máa bá yàwó ṣe. ní Súrátù Lukman ló wà ẹ mọ́ fúnra yín problem ẹ lọ ṣe Súrátù Lukman. ẹ má ṣe yọnu ẹ jẹ́ kí n gbé jáde ó ti kọ́kọ́ ní wọ́n tẹ́lẹ̀ ẹ gbé jáde kájọ ká Súrátù Lukman lẹ́ẹ̀ ti rí ẹ lọ wò ń bẹ̀ Súrátù Lukman. ó ní ìkà. súrà wo ni. so Mr. Adua lè ka. no ẹ máa gbọ́ súrà wo ni ẹ̀kọ́ ẹ sẹ́ pé súrà máa wà. Súrátù Tàúbà. Súrátù Tàúbà ni ẹ lọ sínú Súrátù Lukman ọ̀rọ̀ tí Lukman ló fọ́lò bẹ́ẹ̀ yẹn ó ti ń sọ̀rọ̀ yẹn lọ wá fi lè báàkì ẹ̀ dáàdì rí sí wa mo fi sọ pé kẹ́ tó tákù Islam ẹ gbọ́dọ̀ mọ̀ Islam Lukman ló ti kọ́kọ́ sọ̀rọ̀ ó ní wàkọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà ẹ̀ka ìtọ́ bá gbé fún nínú ẹ̀ka ṣé ní kókó náà sì. ṣé bọ́ọ̀rọ̀ máa ń bọ̀ láti ibì kan ni. ọ̀rọ̀ bọ̀ láti ibì kan ni. ọ̀rọ̀ bọ̀ láti ibì kan ẹ bọ̀ láti Ìbàdàn. ní tó ń bọ̀ lókè ìwọ ìpamọ́ ìkì ẹ̀ náà ẹ̀ka ilé kí ló sọ wọ́n máa padà ẹni ibi rẹ̀ tó bá fẹ́ lọ́kọ̀ Kùránì sọ. wọ́n ẹ̀ fẹ́ẹ̀ fẹ́ lọ Súrátù Lukman. Amadeleke ẹ̀yin lẹ́ni kò rí bẹ́ẹ̀ ẹ̀ka Kùránì yìí. ara o àníkẹ́ ẹgbẹ́ Lukman bọ́ta. ẹ kọ́kọ́ kà yẹn brọ́dà mi ẹ bá mi ka. so Amadeleke ẹ bá ọmọ irú ìsọ̀rọ̀ ẹni tó ń fẹ́ kà fún yẹn lè bá sọ̀rọ̀ ẹ ṣe. káwọn náà bẹ̀rẹ̀ láti bí báyìí àwọn ẹ̀rí tó ń bẹ̀rẹ̀ yà máa mú wá ebi ẹlẹ́yìn ló ti pa. ọ̀ya ẹ lọ gbé Súrátù Lukman bọ́ta. ẹ̀ka ilé yìí àfa ká fi bí ilé ìbẹ̀rẹ̀. ẹ̀ka ilé yìí ẹ gbé Súrátù Lukman bọ́ta ẹ̀ka ilé yìí sọ pé ẹ̀ka ilé yìí يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. àyá eléyìí Súrátù Lukman ló ń fọ àyá tí ní ṣe ìfọ́síwẹ́wẹ́ àyá eléyìí tẹ́ bá gbé Súrátù Lukman jáde yóò yẹ èmi ìbá yín jà o kì í ṣọ̀rọ̀ ọjà ni o. ok ẹ gbé Súrátù Lukman bọ́ta. ẹ tí ì tu. Amadeleke ẹ tù fún yín.
Amadélékè ẹgbẹ́ Quran tó ń sọ sí wọ́n máa Please, ṣàpàdé. Man bọ́tà yín tó fún yín tí n bá parí eléyìí ẹ̀ ń sọ pé kẹ́ ẹ padà sórí eléyìí tí n bá parí ìtọ̀hún yẹn ẹ̀ ń sọ pé kẹ́ ẹ padà sórí eléyìí Verse wo nínú Luqman? ẹ lọ wo àyà ẹlẹ́kejìlá wa idh qala Luqmanu ibni. No, ẹ má tún lọ sí wàásùkọ́lá Luqman lẹ́yìn ẹ lọ sí wàkọ̀dọ̀ rabbuka direct. Allah ta'budu illa iyyahu. ẹlẹ́yìn kò sínú Luqman. Walidayni ihsana imma yablugha indaka H12 ẹ wo Quran yín dáadáa kí wọ́n ti gbé wá. Afa Ali ṣẹ́ni tàbá ti wọlé ẹ máa mute mic yín tọ́rọ̀ bá ti kàn yín ọ máa sọ fún yín etiquette wọ́n engage ẹnìkan lọ́wọ́ ẹ ní láti interrupt àdèmàdé yẹn lórí lóhùn papọ̀. wọ́n rán wọn létí ni. ẹ pa mic yín báyìí ẹ má bínú ẹ wo pa mic actual yín báyìí. verse yẹ ẹ jọ ẹ wà sure. Àfáà ìgbà tí wọ́n ń dá Mr. Aduwa lóhùn àfáà yóò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ Mr. Aduwa bọ́lẹ̀ ń sìn wọn ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n kó sí wa lẹ́nu. Ohun tí àbá yẹn sọ ni wípé fásitì àwọn oníkan gbé wá yẹn ò ní aláàkọ́kọ́ sọ kó tó wá sọ ilé tí wà lójú screen àmọ́ Adélékè yẹn so tán bá ti kàn tí wọ́n lọ gbé wá yẹn tátà aláàkọ́kọ́ sọ àwọn àpàdà kan tó tún wá sọ lẹ́lẹ́kejì so àmọ́ àwọn ilé tó wà á kó wá nínú méjèèjì. ẹ lọ nú ẹlẹ́kẹ̀yìnlá 16 yẹ o kẹrìnlá. 14 Oya ikra. Ọlọ́run ní wa wassayna al-insana biwalidayhi hamalatuhu ummuhu wahnan ala wahnin. Ọlọ́run ní àsàsọ́lẹ̀ fáwọn èèyàn látara aya wọn àwọn òbí tí wọ́n bí wọn sáyé hamalatuhu ummuhu ìyá wọn ó gbé wọn sínú wahnan ìnira lórí ìnira wa fisaluhu fi amayn ó wò títí di ó fi pé ọmọ wa fisaluhu fi amayn ó wá tọ́ títí ó fi pé ọmọ ọdún méjì anishkuru li wa liwalidayk ṣọpẹ́ fèmí Ọlọ́run ọba àti ìyá rẹ̀ àtàwọn òbí rẹ̀ ilayya al-masir ọ̀dọ̀ tèmi Ọlọ́run ọba lẹ́padà sí wa in jahadaka táwọn òbí rẹ̀ méjì tí wọ́n bá wá ń. ẹ ti kà tán. rárá yìí tí kà tán ẹ lọ sórí ọkà ọ̀kan ọkà àyà tó 15. wọ́n ní wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm ó ní tí wọ́n bá wá ń pa ẹ́ láṣẹ pé kò ṣe bọ́ sí mi Ọlọ́run ọba fala tuti'huma má tẹ̀lé wọn o wa sahibuhuma fi dunya ma'rufa àmọ́ eléyà ò sọ pé. Afa Abdulrahman ẹ jẹ́ kí n parí nǹkan tí mo fẹ́ sọ. irọ́ ẹ má ti parí ẹ lè parí ẹ mọ tẹ́ fi lè parí ẹ má lo Ọlọ́run ọba nínú Quran etiquette so Allah ni kẹ́ máa lò that's the protocol of this place tẹ́ bá lọ sí ibòmí tẹ́ bá wà off of this camera ẹ lè lo Ọlọ́run ọba níbi tó bá ti wù yín bọ̀ ní bíbá Allah ni kẹ́ lò. Ọlọ́run ọba wa sọ pé wa sahibuhuma fi dunya ma'rufa. Afa Abdulrahman ẹ lo Allah ṣe é gbọ́ ni. ẹ ń gbọ́ mi ó ní wa sahibuhuma fi dunya ma'rufa ó sharik eléyìí ò mú jàdá ni mo lọ́lọ́ mo lo Allah kò sí nǹkan tó àníkẹ́ má lo Ọlọ́run ẹ lo Allah tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ. ok ó wá sọ pé wa sahibuhuma fi dunya ma'rufa ó wá ní ṣíṣe dáadáa pẹ̀lú wọn láyé o ó di ọwọ́ rẹ̀ ó gbọ́dọ̀ tàpá òfin sí wọn ó gbọ́dọ̀ gọ̀ sí wọn kì í ṣe pé bóyá ó ẹ̀jọ́ sí lórí ọ̀nà kan ní pé ó mọ̀ lè tọ́jú ẹ̀ka bó ṣe wà ń bẹ̀ ní ẹ ṣe wá sí. ó ní wa sahibuhuma fi dunya ma'rufa ó ní ṣíṣe dáadáa sí wọn ní ayé ó di ọ̀rọ̀ yẹn sí ẹ̀ mímọ̀ ṣe dáadáa sí wọn ó dọ̀rọ̀ yẹn sí ẹ̀ wattabi ma'rufa wattabi sabila man anaba ilayya ó ní kó wá tẹ̀lé ọ̀nà àwọn ẹni tó ṣe pé anaba ilayya àwọn ẹni tí wọ́n tẹ̀lé ọ̀nà tèmi Ọlọ́run ọba thumma ilayya marji'ukum ọ̀dọ̀ tèmi Ọlọ́run aláàánà ẹ̀ padà sí òun fa unabbi'ukum bima kuntum ta'malun ìfún ilé rò lórí gbogbo nǹkan tẹ́ ẹ wá ṣe ok ẹ wá padà sórí àyà àti bí. ok ṣé ẹ ti kéré tàbí. bẹ́ẹ̀ni.
ọlọ́run ọba wa ń ṣàlàyé pé Allah wa ń sọ pé ya ayyuhal ladhina amanu la tattakhidhu aba'akum ẹ má mú àwọn bàbá yín àtàwọn aba'akum àwọn ìyá yín àtàwọn bàbá yín. ẹ ṣe sùúrù ẹ tú gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ̀ ẹ ti fò nǹkan kan náà. bí ó ṣe wà náà mò ń tú yìí ya ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹ̀yin Allah ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tattakhidhu ẹ má mú kíni àwọn bàbá yín wa ikhwanakum àti àwọn ọmọ ìyá yín àwòlíyà ọlọ́run pè wọ́n ní bàbá wọn Allah pè wọ́n ní bàbá wọn ó sì tún pè wọ́n lọ́mọ ìyá wọn àwòlíyà ní kíni o ní ọ̀rẹ́ ayò inistahabbul kufra tí wọ́n bá jẹ́ pé o kèfèrí ìmọ̀ ṣe ẹbọ sọ́jú ọ̀nà tèmi Allah ala al-iman náà bá tẹ̀lé ju ìnígbàgbọ́ wọn lọ wa man yatawallahum minkum ẹni tó bá wá ṣe kíni o tó bá wá padà lórí ọ̀nà yẹn tí ó tẹ̀lé ẹ̀mí Allah fa ulaika humuz zalimun ọlọ́run ọba ní alábòsí ẹ̀yìn lẹ́ni tán ọ̀yá ìbọ̀lẹ́ tó sọ́kọ́ hold on so níbi báyìí ààrẹ kọ̀ọ̀kan bẹ̀ pé àwọn mùsùlùmí tí ìyàwó bá ti ṣe àti bàbá àwọn gbogbo mọ̀lẹ́bí wọn tí wọ́n ti ṣe Islam kí wọ́n má bá wọn ṣe kí wọ́n má dá sí wọn ó kọ́ ẹyọ kan. kò sọ pé kí wọ́n má bá wọn ṣe kò ní kí wọ́n má bá wọn ṣe àpẹ́sọ̀ tẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n fún ilé sí ẹ̀ kò ní kí wọ́n má bá wọn ṣe tí ò bá sọ pé kí wọ́n má bá wọn ṣe tí ó lè sọ pé wàsá ibùdó máa fi. ẹ ti ṣe wá sí tiyín pẹ̀lú sóra tiyín àwa ti gbé wá fún yín àwọn mùsùlùmí ló dẹ̀ pè nínú háyà yẹ ẹ má ṣe bá ya yín ṣe bàbá yín àbáwọn ọmọ yín according to that verse tí wọ́n bá ti jẹ́ kí wọ́n bá ti ṣe nǹkan tí aláàpá láṣẹ wọn bá yín jọ́sìn wọn sì nínú Islam rárá ó ní ẹ yàgò fún wọn ẹ bá wa ka Quran 15 verse 22 yìí náà ẹ ṣí máìkì yín ó yá verse méjì lẹ́yìn náà gbé wá fáwọn náà gbé méjì yẹ wá ó yá àfa ẹ ṣí máìkì yín ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ṣe látẹ̀ kan. ó ní la tajidu qawman mú nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yẹn gbọ́ tí o bá sọ pé kí wọn má bá wọn ṣe ní káyà yìí fún ẹ jẹ́ kí n sọ kẹ́límọ̀ kan ṣọ gbólóhùn kan ṣo mo fẹ́ sọ fún. ṣẹ́rí ìtẹ́yìn gbé wá yẹ ẹ ó dọ̀ ìtẹ́yìn gbé wá yẹ àwọn ò sọ pé a fẹ́ bá yín ṣàlàyé ẹ̀ ẹ rí pé ẹ kà á gerege ó yé wa gerege. nǹkan tí mo gbé wá nǹkan tẹ́yìn sọ ṣé mi ní fún ilé ìsìn nǹkan tẹ́ ẹ sọ ni tẹ́ bá sọ ṣé yẹn ní gbèsè ni. kò ṣe sí yẹn kàkà àlọ́ ò nídìí èsì yẹn kà. bóòlù ẹ ṣe sọ tẹ́ ẹ ní gbèsè. àìrọ́sẹ́ àní ẹ̀ka ok ṣe àyẹ̀ wà sọ̀rọ̀ fẹ́mi pé kẹ́mi gba ọ̀rọ̀ tí kẹ́yìn mọ́ gbèsè ni. àní ẹ̀ka ìkra. ẹ fi ìkra ńlẹ̀ ok tí o tó bá sọ pé wọn ò ní bá wọn ṣe tó bá sọ pé wọn ò ní bá wọn ṣe tó bá sọ pé wọn ò ní bá wọn ṣe kí ló dé tó sọ pé o ṣíṣe dáadáa àwọn obìnrin ó dọwọ́ yín. afa Abrahaman ṣé tẹ fẹ́ sọ náà nìyẹn ó yẹ bá wa kẹsẹ́ rúm báyìí láti kárí àkùrá nìyí. kí ni ó ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ó ní ẹ̀ nígbà nìkan tó ṣe kí ni o àwọn ìjọ kan tí wọ́n ṣe kí ni wọ́n nígbàgbọ́ òdodo sí Ọlọ́run ọba àtọ́jọ́ àgbéǹde àlùkìyámà. tí wọ́n nígbàgbọ́ sí Allah kò sọ Ọlọ́run bẹ́ẹ̀ àwọn tó nígbàgbọ́ sí Ọlọ́run ṣe mùsùlùmí. ok yu'minuna billah wọ́n nígbàgbọ́ òdodo sí Ọlọ́run ọba Allah àti ọjọ́ àgbéǹde. ẹ ṣe sùúrù ẹ má dà. ẹ̀ ní rí àwọn ìjọ kan yu'minun tí wọ́n nígbàgbọ́ òdodo sí Allah wal yawmil akhir àtọ́jọ́ kẹ́hìn yuwaduna man hada Allah tí wọ́n máa nífẹ̀ẹ́ ẹni tí Ọlọ́run ọba kórìíra tí ọba Allah kórìíra rẹ̀ wa rasula tí wọ́n tún kórìíra ànábì rẹ̀ walau kanu aba'ahum kódà kó ṣe pé àwọn bàbá wọn ni aw abina'ahum àbí ọmọ wọn ni tí Ọlọ́run ọba bá ti kórìíra Allah bá ti kórìíra wọn ẹ rí àwọn náà tí wọ́n mọ̀ kórìíra ẹni tọ̀hún aw ashiratahum kódà kó jára lé wọn ni ulaika kataba fi qulubihim nǹkan tó wà ń bẹ ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ẹ̀ tú sa o. kò rárá o nǹkan tó wà ń bẹ mọ̀ tó fi. a máa tutù gbogbo lè máa gbọ́ a máa tún bí bá sì rárá o nǹkan tó wà ń bẹ lè mí fi. kàtán àṣírí títú ẹ̀ kàtán. ulaika kataba fi qulubihim al-imana wa ayyadahum bi ruhin min. ọba aláàní àwọn eléyìí àwọn làwọn ẹni tó ṣe èmi ti gbìyìn nígbà gbọ́ òdodo tèmi sí ọkàn wọn wa ayyadahum bi ruhin min mo sì fi ẹ̀mí tó mọ́ mo fi pẹ̀lú wọn wa yudkhiluhum jannatin tajri min tahtiha al-anhar èmi ọba aláì mú ọ wọnú ọgbà kan èyí tó ṣe pé òun omi ó mọ̀ ṣe ibùdó wẹ́wẹ́wẹ́ yóò mọ̀ sàn bẹ́ẹ̀ jannatin tajri min tahtiha al-anhar radiyallahu anhum ó ní èmi Allah mo ti yọ́nú sí wọn wa radu an èmi yọ́nú sí wọn wa radu an àwọn náà sì wọ́n gba ìgbàgbọ́ yẹn ulaika hizbullah àwọn eléyìí ní ara alẹ́ èmi Allah ala inna hizballah ara alẹ́ àwọn èmi Allah humul muflihun àwọn náà ní olùjèrè. ok kí la fẹ́ bèrè. ẹ ṣe ẹ wá lè mute báyìí ká tún àyà yẹn tú kó lè bá ìyá àwọn yẹn dáadáa so this àwọn àyà méjì tá a fẹ́ gbé wáyé this is Medinan Surah tó pa ogun Meccan Surah rẹ so ẹ lè mute mic yín ṣé bàbá ìfowópamọ́ jọ́gàbí ẹ máa ka ẹ máa tú
àtúndì kò bá àwọn káwà ọ̀rá gbé sókè. kò sí ní ta lè ṣe ń bẹ̀. ó yá. Al-Qur'an ó ní yá ayọ́ alladhina amanu Allah ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ó pe attention wọn pé kán wá gbọ́ la tattakizu aba'akum ó ní àwọn òbí yín la tattakizu ẹ má mú wọn wa ikhwanakum àti àwọn ọmọ ìyá yín awliya'a ẹ má mú wọn ní ọ̀rẹ́ ẹ má bá wọn ṣe in istahabul kufra alal iman tí wọ́n bá ti sọ pé kèfèrí làwọn ò ṣe àwọn ò ṣe mùsùlùmí wa man yatawallahum ẹni tí ó bá lọ rèé mú wọn lọ́rẹ̀ẹ́ fáwùlà ika umuzolimu alábòsí ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ níwájú Allah. ṣé eléyìí wà á nìyẹn. ó ní látẹ̀tẹ́kìtò kọ́mọ yu'minuna billah ẹ̀ ní rí àwọn kan tí wọ́n gba Allah gbọ́ wal yawmil akhir tó dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn. ó ní yuwaduna man adallah tí yóò wá fẹ́ràn ẹni tí ò bá ṣe ti Allah wa rasulahu ẹni tí kò ní ẹni rí ẹni kankan kó fẹ́ràn ẹni tí ò ṣe ti Muhammadu wàhálà òkàánà àbáhàwùn kódà kó jẹ́ pé bàbá wọn ni òbí wọn méjèèjì ni kò ṣe ti Allah àti kò ṣe ti Muhammadu wọn gbọ́dọ̀ fẹ́ràn wọn àbùnà àhùn kódà kó jọmọ wọn ló sọ pé òun ò ṣe ti Allah àbí ti Muhammadu ẹ gbọ́dọ̀ fẹ́ràn ẹ aw ikhwanahum kódà kó jẹ́ àwọn ọmọ ìyá wọn tán jọ jáde nínú inú kan náà inú ẹ̀jẹ̀ kan náà ni wọ́n sọ wípé àwọn ò ṣe ti Allah ẹ gbọ́dọ̀ fẹ́ràn wọn aw ashirotahum kódà kó jẹ́ ìran wọn ni wọ́n sọ pé àwọn ò ṣe ti Allah ẹ gbọ́dọ̀ fẹ́ràn wọn ulaika kataba fi qulubihim iman àwọn tí wọ́n bá ti fẹ́ràn gbogbo àwọn tá a dákọ̀ yìí tán bá ti kórìíra àwọn torí pé wọ́n ṣe ta Allah àwọn yẹn ni Allah ti fi ẹ̀mí sínú ọkàn wọn wa ayyadahum biruhi minhum àwọn yẹn ni ẹ̀mí Allah ń gbénu wọn wa yudkhiluhumul jannati àwọn yẹn ni Allah fi sínú àlùjánà tajri min tahti al-anhar àlùjánà tí akérèmọdò ń sàn ní inú ẹ̀ khalidina fiha tí wọ́n sì máa gbénú àlùjánà yẹn lọ gbére torí pé wọ́n fẹ́ràn àwọn tí wọ́n fẹ́ràn Allah yìí rọ́dí Allahu anihum ìyọ́nú Allah kó máa bẹ lórí wọn wàrọ́dù anihum ìdùnnú Allah kó máa pẹ̀lú wọn ulaika hizbullah àwọn eléyìí ni pátì Ọlọ́run àwọn eléyìí ni ìjọ Allah àwọn eléyìí ni ìjọ Allah ní ẹ̀tẹ́ tí o iná isbalai àwọn ìjọ Allah umolmuflihu àwọn nìkan ni wọ́n máa jèrè tó bá di àlìkíámọ̀ torí wípé wọ́n fẹ́ràn àwọn tí a sọ wípé wọ́n gbọ́dọ̀ fẹ́ràn yìí. ẹ ṣe ni pé àyà yẹ clear kò rújú so now a máa tẹ̀síwájú àáfà. ok ẹ̀ka àyà tó tẹ̀lé ẹlẹ́kẹta tó wà ní Luqman. ìbéèrè tí mo fẹ́ bí mi kàn fẹ́ bí. ẹ̀ka ẹlẹ́kẹta náà ẹ jẹ́ kí ẹlẹ́kẹta ẹ jọ àjẹbẹ́ ti ka méjì ṣebí mẹ́ta la sọ ẹ jọ mo bẹ̀ ẹ jẹ́ kí wọn ka ẹlẹ́kẹta ẹ jọ. ẹ ṣe sùúrù àáfà yìí Suratu Luqman yẹ ẹ ṣí máìkì yín ẹ kàn ṣe sùúrù látọ̀ fún yín ẹ ṣí máìkì yín. mò ń gbọ́ yín. Suratu Luqman ṣé Meccan sura ni àbí Medinan sura. ẹ má mú mi lọ sí bomi ẹ jẹ́ ká parí topic ìbéèrè ni mo bí ṣé Meccan sura ni àbí Medinan sura. ẹ jẹ́ ká parí topic ok ṣé ẹ bá fẹ́ sọ wípé ayatun mansuha ṣé ìmọ̀ ayatun mansuha ni. àbí Medinan sura a kàn béèrè lọ́wọ́ yín ni. ok. ẹ kà ní so gba ti Muhammadu tí tẹ ọwọ́ rẹ̀ tí tẹkù dà Suratu Tawbah tá kọ́kọ́ kà yẹ ṣé Medinan sura ni àbí Meccan sura. Medina. eléyìí tó wà lójú screen yìí ṣé Meccan ni àbí Medinan sura. Medina kò wá sí àyà kan tó pa kan rẹ nínú gbogbo àyà mẹ́ta yìí. all right so a máa ní láti tẹ̀síwájú so wọ́n sọ̀rọ̀ nípa ọtí lẹ́ẹ̀kan. rárá ẹ jẹ́ ká parí eléyìí nípa ayọ̀ kan àbọ̀ tó yọ ọkàn ẹ jẹ́ rárá kò tí ì yanjú. àánú ti yanjú kò tí ì yanjú ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta káwá sọ̀rọ̀ nípa rẹ̀. àánú ti yanjú ó ti yanjú. rárá o rárá. àǹfà yìí ní kò sí tí Muhammadu ti pààyàn nítorí ọtí so ẹ jẹ́ ká lọ bẹ̀ fún báyìí ẹ ṣe. rárá ẹ bó mú ayé ẹlẹ́kẹta wá káyé jù kan ẹ jẹ́ kí nǹkan yìí ó yé àwọn èèyàn ẹ jẹ́ kó yé àwọn èèyàn. gbogbo ẹ̀rí tẹ àǹfà yìí ló béèrè ẹ̀rí so ẹ fún lẹ́rìí yẹn súnà ibi máa já 2556. àní kẹ ẹ jẹ́ kí eléyìí ó yé àwọn èèyàn ṣé àmọ̀ sọ̀rọ̀ tí kò ní yé àwọn èèyàn ni ẹ jẹ́ kó yé àwọn èèyàn. Abba Abdulrahman ẹ mọ ibi tó ti yé àwọn èèyàn tẹ́yìn understand. àní kẹgbẹ́lẹ̀ kẹta wa ṣẹ́bẹ̀ ti sọ àti ẹ̀dìkẹ́lẹ̀ kẹ́ni ṣẹ́bẹ̀ ìlẹ̀kẹ́ lẹ́kẹ́ ní sìn lẹ́kẹ́ lẹ́kẹ́ jìnlẹ̀ tù ẹlẹ́kẹta kí ló dé tẹ́ ẹ̀ka ẹlẹ́kẹta. ẹ jẹ́ kí mi kà fún mi ọ̀rọ̀ tí ò ṣe kìíní báyìí. ní tí mo lè kà lórí mi ni ẹ ti get. ok ẹ bùkà ok ẹ kà. ẹni sùúrù
nǹkan méjì ni màá mú jáde nínú àyà yẹn fún yín. Àkọ́kọ́ ó sọ wípé wá ìjà àdàkà tí wọ́n bá ti ń pè yín síbi ihun tí kì í ṣe ti Allah ẹ má tẹ̀lé wọn. Ṣó sọ bẹ́ẹ̀ nínú àyà tẹ́ni kàkàyà àbí kò sọ bẹ́ẹ̀? Ẹ sọ̀rọ̀ mọ́ o. ọbẹ̀ yìí pé wa sahibuhuma fi dunya ma'rufa. Ẹni sùúrù Ṣó sọ bẹ́ẹ̀ àbí kò sọ náà bẹ́ẹ̀? mi ò láì gbọ́dọ̀ ń ṣe yìí o. Ṣó sọ pé wa sahibuhuma fi dunya ma'rufa. Má ti bí ẹni tó fẹ́ lọ gbé dédé. Ṣó sọ bẹ́ẹ̀? Kò ní sáǹfààní yẹn o. 2556 Ṣó sọ pé wa àbí sahibuhuma fi dunya ma'rufa. Ṣó sọ bẹ́ẹ̀ àbí kò sọ bẹ́ẹ̀? Ẹ dá mi lóhùn náà. ẹ ṣe sùúrù àfa yìí. 2556. ok Tó bá ti lè gbé kíní ẹ̀dẹ́ kò ní sọ opportunity eléyìí mọ́ o. Ẹni tó sọ Àní ṣó fún sọ yín pé wa sahibuhuma fi dunya ma'rufa. Ṣíṣe dáadáa pẹ̀lú wọn láyé ó ṣó dáa. Ṣó sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ mi sọ ní ìdá inú ọ̀rọ̀ tẹ̀sán. àfa ikra. Ẹ̀ka kí ni? Kí ni hadith náà sọ? Sunan Ibn Majah 2556 ẹ gbé sókè. Ok. Ṣẹ́rí hadith eléyìí maqtu' ni kì í ṣe hadith muwasala. Wọ́n fi lè fi parọ́ ni. Kì í ṣe hadith muwasala. Kì í ṣe hadith muwasala. Sọ yìí gidi ni. Sọ yìí gidi ni ẹ̀ka àfa. Ṣebí Sunan Ibn Majah ni. Sahih kìíní Sahih Ibn Majah. Màá tún fún yín bò mí ẹ kọ́kọ́ ka ilé ìlú. Ọ̀ya ẹ mú bọ̀ mi wá. Mo ní maqtu' ni maqtu' ni kì í ṣe mawsul. Ẹni káfa ìka ẹni kọ́ kà náà. àfa yìí tí ẹ bá wa kà á ètò èdè kí ó ní. ọ̀ya. أنا حدثنا علي بن محمد حدثنا عبد الله بن نميري أن عبيد الله بن عمر النافع عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم شابه رجم يهوديين أن في من رجمهما فلقد رأيتهما وإنه يسترها من الحجارة شاري حديث لي مقطون كيش موصول أجاك أجاك Ojú ẹ̀ ti Sahih já ibo. ṣe bó ń béèrè rí. Sunan Ibn Majah ni. àdìtì ìtàn náà. A ní ok ṣe fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ. Ó wọnú. Ok ṣe fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ. Mo ní hadith eléyìí o maqtu' ni. Hadith tó ṣe pé wọ́n ti já nǹkan nù rẹ̀. Wọ́n ti já. Tó jẹ́ pé kò ní muwasala. Afa Abdulrahman ẹ má bínú. Ṣé ẹ mọ ibi tó ti máa wo grade hadith? Ṣé àmọ́ pé hadith máa ní grade tó máa kọ́ sí tó bá yẹ pé mọ̀ọ́dún tó bá yẹ pé maqtu' tó bá yẹ pé dọ̀yìn wọ́n máa kọ́ sí iṣẹ́ mọ̀. Tẹ́ bá fẹ́ mẹ́lẹ̀ ẹ wà dọ̀tẹ̀ mi wà kan yín. Ẹ̀yin lẹ máa ṣe kọ́ mi ẹ káyìn náà. Mo ní ṣe ẹ mọ̀ pé wọ́n máa ń kọ́ sí gbogbo tíra tó bá jẹ́ pé mọ̀ọ́dún tó bá yẹ pé dọ̀yìn tó bá yẹ pé maqtu' ẹ mọ̀ pé wọ́n máa kọ́ sí nínú gbogbo tíra. Ṣé wá rí àwọn hadith tó jẹ́ pé Question tí mo béèrè ní kẹ́ ẹ dáhùn àwọn. àwọn hadith munkarati ó yàtọ̀. Rárá kì í ṣe gbogbo hadith náà máa ń kọ́ sí ọlá yìí pé isnad lè wà sọ ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ bèrè nǹkan ni ẹ̀ ń ṣàṣàlàyé fún yín isnad lè wà sahih kí mọ́tínì ọmọ wà sahih mọ́tínì lè wà sahih kí isnad ọmọ wà sahih àwọn ẹni tí wọ́n gbà wá òkúrọ̀ lè wà nù wọn àwọn ẹni tí wọ́n gbà wá òkúrọ̀ lè wà nù wọn kólórọ̀ wà nù wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá ẹ̀yẹ lè fi kún. ẹ̀ka kẹ́ẹ̀tù á tún gbé ìwà ilé kẹ́ẹ̀tù àpàyẹ ní Muhammadu. nínú hadith tí anabi sọ anabi ò sọ kò lọ ẹ̀yàn anabi pa wọn láṣẹ ni. Àfà ẹ má bínú mú kí gbogbo ilẹ̀. ms baba. Iṣẹ́ ma àwọn tí wọ́n ń pè ní àbádìlà. ẹ jẹ́ ká parí tọ́pìkì eléyẹn kódà alẹ́ mọ́. Àwọn ronú sí ni. Ṣé ẹ ma àwọn tán ń pè ní àbá. mi táyì bá gbà wá. ó yẹ sáré kéré ètò láyà ń Ẹ bọ̀. má bínú. Àwọn tán. torí ọdún ti fẹ́ lọ síbi ibòmí nìyẹn ó yẹ kí wọ́n ti sọ wípé àwọn kinní kan ó yẹ bá wa ka ilé àfa Muhammadu nǹkan sọ pé jíjà ti mú abẹ́ ìdàlúwà ó yẹ ẹ̀ka. ṣebí hadith eléyìí àní mo ní hadith eléyìí ó wà sahih musa ti kà á fún yín nǹkan tó wà sahih yẹn sálẹ̀ sọ pé ó wà sahih. ibo ló dọ̀ yìí fún mi hadith eléyìí ó wà sahih. ibo ló dọ̀ yìí fún sí grade 1 bẹ́ẹ̀ náà. ok wọ́n ní rawahu Ibn Majah àbí. ó yẹ tù. ok wọ́n ní rawahu Ibn Majah ṣé wàá rí hadith eléyìí mo ní àwọn afi ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wọn ti fi kún eléyìí kì í ṣe ọ̀rọ̀ anábì. àwọn ọ̀tá Islam ló kọ ilé àbí. àná ti fi ọ̀rọ̀ fi kún ok ẹ̀yẹ mọ̀ kọ́ ọ̀tá Islam wa. ṣé ọ̀tá Islam ní Ibn Majah. ṣé Ibn Majah ló kọ́ ni. ṣé ọ̀tá Islam ní ok ẹgbọ́ ẹ rí dínkà ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí àwọn ahadith tí Ibn Majah gbà wá yóò ní tasalsul
kó tó wá débi pé Ibn Majah gbà ẹgbọ́n ẹ má bínú ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹ bó ṣe sùúrù. ẹ ṣe sùúrù ṣé ní gbogbo àlàyé tẹ́ fẹ́ ṣe yẹ àwọn Saudi ti grade nǹkan wọn already ṣe understand èmi kọ́ ni mo grade ẹ̀ ẹ̀yin kọ́ lẹ grade ẹ̀ àwọn dìdìrín Nàìjíríà akéwòtọ́lọ́jẹ́ kọ́ ni wọ́n grade ẹ̀ àwọn tó lẹ́sìn ti gbé nǹkan wọn wá wọ́n dẹ̀ ti grade nǹkan wọn. ok ẹni tó wá gbé wa náà ẹni tó wá gbé wa náà ẹni tó wá gbé wa náà ló wá ṣàlàyé rẹ̀. ẹ̀yin wọ́n ti grade lé ẹ̀ bá wa tú. ok ẹ lọ wọnú Sunan Ibn Majah ẹ lọ wo àní ẹ bá wa tú kínní iná ẹ lọ wo tẹrìjàmọ Ibn Majah ẹ lọ wo tẹrìjàmọ rẹ̀ tí ò bá ní sọ̀rọ̀ nípa hadisi. ẹ lọ wo àlàyé ẹ lọ wo nǹkan tí Ibn Majah sọ nípa. ẹjọ́ wẹ́wẹ́ ni yìí kan pọ̀ Dọ́lámàn ṣé mùsùlùmí ni. kí ló dé ẹ jẹ́ ká parí ọ̀rọ̀. ẹ máa ní láti ka ilé kẹ́ẹ̀tù afẹ́tẹ̀síwájú. ok kí ló dé tẹ̀mí sọ nǹkan fún tẹ̀yìn nígbà ọ̀rọ̀ tẹ̀mí sọ. ọ̀rọ̀ ìbátẹ́ ṣe authority wo lẹ́ni. ọ̀rọ̀ tẹ̀mí sọ ẹ̀gbà ọ̀rọ̀ tí mò ń sọ. ọ̀rọ̀ yóò ní túmọ̀ ní Ìsìlámù àná ọ̀rọ̀ yóò ní túmọ̀. ẹ sọ pé Ibn Majah gba hadisi wa mo ní mo gbà pé Ibn Majah gbà wá àbí ẹ gbọ́ ẹ ṣe sùn mo gbà pé Ibn Majah gbà wá ok Ibn Majah tó wá gbà wá yìí Ibn Majah náà ló wá sọ nù àníkẹ́ ẹ gbọ́ Ibn Majah náà ló wá sọ nù hadisi yìí pé yo hadisi eléyìí o bisanadin gẹ́gẹ́ mutẹ́sí kò wọlé. ẹ kọ́kọ́ ka ilé yìí ná. ok mo sọ fún yín pé hadisi owó amaktun ok mo sọ fún yín ok tẹ́ bá gbọ́ hadathana ó ní wọ́n sọ fún wa ta ló sọ fún wa Ali ibn Muhammad Ali ọmọ Muhammad hadathana Abdullahi ibn Numayr Ali ọmọ ibn Numayr wọ́n sọ pé wọ́n sọ fún wa yìí pé ọmọ ibn Numayr wọ́n sọ pé Abdullahi ibn Muhammad sọ fún wa yìí pé wọ́n sọ fún wa yìí pé an Ubaydillah wọ́n ti gé nǹkan bẹ̀. ní ẹ fi mọ̀ yìí pé hadith eléyìí o ibi tí ń lọ ẹgbọ́n mi ẹgbọ́n ok an Ubaydillah ibn Umar ipe Ubaydillah ọmọ Umar wọ́n ti já ẹnìkan bọ́ mbẹ̀ tó jẹ́ olóòótọ́ nítorí pé wọ́n mọ̀ pé táwọn bá fi sí hadith yìí kò ní wá lórí ọwọ́ tó wáyé. ó yá ẹtú. An-Nafi' ibn Umar Nafi' ọmọ Umar wọ́n á gbé òun sáàrin àwọn òpùrọ́ láti mọ̀ pé Nafi' yẹn o táwọn bá parọ́ mọ́ Nafi' lórí Nafi' àgbà ẹni tí ń gba hadith wa ni ẹ ṣe sùúrù ẹ farabalẹ̀ jọ. àní ẹ tú kínní ni ṣé àwọn wà sí ẹjọ́ wẹ́wẹ́ yìí ẹ̀kọ́ là ń lò ìwé làwà fi ń ronú ṣé Islam ẹ̀sìn ìwé ni ó yẹ ká kẹ́ tú. ìgbà tẹ́ ẹ̀ gbọ́ nǹkan náà yẹ tẹ́ ẹ ìwé làwọn fi ń ronú. àní ìwé ni mùsùlùmí fi ń ronú ẹ̀ka kínní kẹ́ tú. ok ó wá ní anna nabiyya sallallahu alayhi wa sallam kò wá sọ wípé tẹ́ bá lọ wọnú hadith sahih fima amara nabiyya an yarjuma imra'atil yahudiyya kódà hadith eléyìí ẹ ti gé kò rárá. táwa la tún gé ni. rárá ẹgbẹ́ hadith náà bọ́ta complete bó ṣe wà. táwa la tún ti gé ni. ẹgbẹ́ hadith náà bọ́ta complete bó ṣe wà. mò ń bí yín ni táwa la tún gé ni. anna nabiyya sallallahu alayhi wa sallam rajama yahudiyyin èyí pé ànábì ó ṣe kí ni ó lẹ́kọ̀ọ́ pa àwọn yahudi anna fi man rajamahuma falaqad ra'aytuhu wa innahu yasturuha min al-hijara ipe ana fi man èmi àti ẹni tó tán ọba lẹ́kọ̀ọ́ fún àwọn méjì yìí o falaqad ra'aytuhu nítorí pé mo rí wa innahu yasturuha min al-hijara bí wọ́n ṣe yasturuha bí wọ́n ṣe ń lẹ́kọ̀ọ́ fún wọn pẹ̀lú àwọn ṣe ń lẹ́kọ̀ọ́ fún wọn ok ṣé wá rí hadith eléyìí wallahi alazim mo fi Allah mo fi búra fún yín. ẹ tí ì túta o. mo fi Allah mo fi búra fún yín pé Ànábì sọ yìí pé ẹ lọ wo hadith sahih ẹ má parọ́ ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ torí Allah ẹ má parọ́ ok ẹ mo fi nǹkan tẹ́ ẹ nígbàgbọ́ nù rẹ̀ mo fi bẹ̀yìn ẹ má parọ́ ẹ sòótọ́ mo fi nǹkan tẹ́ ẹ nígbàgbọ́ nù rẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀ṣẹ̀ yín lẹ nígbàgbọ́ nù rẹ̀ mo fi bẹ̀yìn. Ustaz Abrahaman kẹ́ tó máa bẹ̀ wá ṣé bí ẹ ti sọ fún wa pé wọ́n já àwọn kankan kúrò ń bẹ̀ ẹ bá wa fa àwọn kankan yẹn kún kẹ́yìn wa kà bó ṣe wà gan. ok kí n bá yín fi kún àbí ok tó bá jẹ́ bẹ́ẹ̀ no problem ok n fi kún sí. ó wá ní fíìmà rọ́jàmà àní imra'atin fún obìnrin tó ṣe ṣìnà tó wá bá ànábì tó wá sọ pé ya nabiyallah qad zanaytu ànábì ní kókó wájú tóun thumma raja'a ànábì á sọ wípé idhhab hatta talda waladik máa lọ títí dìgbà tó fi bímọ inú rẹ̀ ó padà lọ
ìgbà tó bímọ lọ bá nàbí àbí ìgbà tó ti lóyún sí náà. ẹni tó ṣe zìnà ládélébọ̀ obìnrin lọ́lọ́ bá nàbí. àní ṣé nígbà tó ti lóyún ẹ ní sùúrù ẹ má yẹ ká parọ́ fáwọn èèyàn wa ẹ jẹ́ ká jọ wà etiquette ṣé ẹ mọ̀ pé ó lọ ṣe sìnà ni fún rẹ̀ ló lọ bá nàbí pé òun ṣe sìnà àbí. bẹ́ẹ̀ni tẹ́ bá lọ wọnú Sahih Bukhari ẹ ní sùúrù ó èwo ni Sahih Bukhari ẹ káì ẹ máa ṣe báyìí òfin rẹ̀ ló lọ bá nàbí pé ànábì mo wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ń kọ̀rọ̀ tí mi ò mọ mo ṣe sìnà o ànábì wa sọ pé kó lọ bí ọmọ inú ẹ̀ ṣé ó lọ ṣe sìnà pẹ̀lú oyún ni ẹ ní sùúrù ṣé ó lọ ṣe sìnà pẹ̀lú oyún ni àbí oyún sìnà yẹn náà ló lọ gbé bá nàbì. oyún sìnà náà ló lọ gbé bá nàbì. ok kò sọjọ́ tó ṣe sìnà ẹ ní sùúrù wọ́n sọjọ́ tó lọ ṣe sìnà gangan ló lọ bá nàbì ó ti pẹ́ ó ti lóyún oyún yẹn ti ń tàbí iṣu kó tó lọ bá nàbì pé òun ṣe sìnà nàbì. kódà ìgbà tó lóyún tó lọ bá ànábì tó sọ fún ànábì wípé zanaitu ànábì láhàdọ̀ wípé hiya hamila ipò ó ti lóyún ànábì wa ni idhab hatta talda waladiha. Ustaz Abdulrahman ẹ jẹ́ ká jọ lo fikra ẹni sùúrù ẹ jẹ́ ká jọ lo fikra wa báyìí ẹ jẹ́ ká jọ lo fikra wa mo fẹ́ kẹ́ lo ọpọlọ yín. You don't interrupt when I'm talking. Try to be a good listener. Wait. Ẹni sùúrù ẹ calm down. Ẹ jẹ́ ká jọ lo ọpọlọ wa ẹ jẹ́ ká fi àdìsí yẹn lẹ̀ ẹ má sọ̀rọ̀ nípa Allah ẹ fa lálẹ̀ ẹ fi Kùránì lẹ̀ ọmọlúàbí ni ẹ jẹ́ àjọ lo ọpọlọ orí wa èèyàn ṣe sìnà kó tó di pé èèyàn ó dictate pò ń lóyún tó bá dó okó kì í ṣe ọjọ́ kejì kì í ṣe ọ̀sẹ̀ kejì ó tiẹ̀ wá kéré jù oṣù méjì so lẹ́yìn oṣù méjì tó ti lóyún ó ti pọ̀ jù náà. ok bí oṣù mélòó bí oṣù kan àbí. bẹ́ẹ̀ni ká sọ pé bí oṣù kan tí o bá ti rí menstruation ẹ àbí ok ẹ jẹ́ kí n gbà bẹ́ẹ̀ pẹ̀lú yín mi ìfẹ́ argue so oṣù kan possibility wà kó jẹ́ pé òun gan lè mọ́ tí mọ̀ pé òun lóyún tó jẹ́ pé àwọn èèyàn tán bá rí náà sọ fún pé ó ti lóyún náà jẹ́ kó mọ̀ pé ó ti lóyún tí ó tún máa dín dín. ẹ má ṣe tìlákẹ́ lórí gbogbo èèyàn bad. mo get torí ẹ̀ náà ló jẹ́ kí n gba oṣù kan mo get mi ìfẹ́ ṣe lórí gbogbo èèyàn torí ẹ̀ náà ló jẹ́ kí n gba oṣù kan so ká sọ pé ó wá lọ bá Muhammadu fúnra ẹ̀ kò lọ bá Muhammadu nígbà tó fẹ́ ṣe sìná kò lọ bá Muhammadu níjọ́ kejì níjọ́ kẹta conscience ò mú ẹ mọ̀ conscience kí náà máa ń pè conscience ní Yorùbá náà ẹ̀rí àbí. ẹ̀rí ọkàn ò jẹ́ níjọ́ kejì níjọ́ kẹta lọ́sẹ̀ kejì lẹ́yìn oṣù kan tó ti wá rí pé òun rí menstruation òun ló wá lọ bá Muhammadu pé òun ti lóyún. ok ẹ má bínú fún nǹkan tẹ́ sọ ẹ má bínú ok ṣé gbogbo ẹni tí ó bá ṣe ṣìnà nílẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá ṣe ṣìnà fún ẹni tó ṣe pé òun kì í ṣe nǹkan bẹ́ẹ̀ kò ti sínú ẹ̀jẹ̀ rẹ̀ ọjọ́ tó bá wá ṣe ṣé kò ní kábàámọ̀ ẹgbọ́n ẹ má bínú ṣé kò wá ní kábàámọ̀ nígbà tó bá ṣe. ẹni tí mò ń sọ náà nìyẹn pé ó máa kábàámọ̀ bẹ́ẹ̀ tó tiẹ̀ wá pẹ́ okó tó kábàámọ̀ bóyá mistake ló fi ṣe ṣìnà yẹn ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀sẹ̀ kan ó wá pẹ́ jù ọ̀sẹ̀ kan kó tó kábàámọ̀ kó tó ti kábàámọ̀ bọ̀nù pé n tó ń ṣe ó ti jájú òun lọ́wọ́ àkọ́yẹ́ kó ń ṣe léyìí ẹ̀rí ọkàn ó ti máa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó tiẹ̀ wá pẹ́ jù ọjọ́ kẹta yóò lọ jẹ́wọ́ ó pẹ́ jù ọjọ́ keje àrírú ẹ̀rí ọjọ́ kẹsàn-án etiquette kò wá síbẹ̀ yẹn lẹ́yìn oṣù kan tó ti lóyún kò ní wá sọ pé ó sọ fún Muhammadu pé òun ti lóyún o Muhammadu ló rí i pé ó ti lóyún ẹ mọ̀ pé ó kàn sọ fún Muhammadu pé òun ṣe sìnà ni o Muhammadu wá sọ fún mi pé oyún inú ẹ̀ yìí o ó yẹ kí ẹ mọ̀ pé oyún tó ti tàbí iṣu nìyẹn oyún inú ẹ̀ yìí o kọ́kọ́ lọ rèé bí ná nígbà tó wá bí tán this is my question kí ni Muhammadu wá ṣe fún kí náà ṣe fọmọ tó bí ok ìgbà tó bí ọmọ yẹn tán ó tún padà wá bá ànábì ó tún wá sọ fún ànábì pé kọ́dì zanaitu àní mo ṣe ṣìnà ànábì ní kókó wájú tòun ó tún padà lọ ó tún sọ pé òun ṣe ṣìnà ló fi fà á láyé sí ẹni tó bá ṣe ṣìnà àwọn òfin dè mọ́lẹ̀ kó tó lè dibi pé ìjọba sọ pé ẹlẹ kò pa ẹ ṣe sùn ẹ mọ̀ pé mo fẹ́ mọ̀ ẹ mọ̀ pé mo ń sọ̀rọ̀ ọbọ ní ẹjọ́ irọ́ ẹ mọ̀ n tó jẹ́ kí n interrupt yín ẹ jẹ́ kí n sọ fún yín ó ní pé intent sọ kò wà máa cool kò mú làákà ìdání ẹ mọ̀ tí o fi mú làákà ìdání ẹbí mi pé why kó tó ìgbà tó lóyún oṣù kan according to intent sọ mo bá ń gbà bẹ́ẹ̀ ó lọ bá Muhammadu ó tún wá bí ọmọ bóyá ọ̀sẹ̀ kejì àbóṣù kan tó bọ́mọ kò tiẹ̀ rántí pé ta ló fẹ́ máa fọmọ lọ́yún tó lọ bá Muhammadu tún ní kó kó wájú òun ó wá wálẹ́lẹ̀ kẹta. eléyìí la máa ń pè ní ìkìrọ̀rùn láti lè fi mọ̀ pé ṣóòótọ́ lélẹ́yìn sọ àbí ń parọ́. ẹni sùúrù tó tún wá wálẹ́lẹ̀ kẹta ta ní tì í wá etiquette so nǹkan tí ò bá lè ṣẹlẹ̀ ẹ má sọ pé ṣẹlẹ̀ ẹni sùúrù máa bèrè lọ́wọ́ yín we will bring the evidence and a máa jọ ka ẹni sùúrù àwa ti rí eléyìí
mo ní kíní kan tí ẹ rí nínú hadith tó wà níbí báyìí ṣẹ́rí ibi tí wọ́n kọ grade sí after gbogbo lárúbáwá tẹ kà yẹn tẹ bá rí first English tí wọ́n kọ sínú nǹkan tí Amadeleke tí wọ́n gbé sójú screen wọ̀nyí ẹ máa rí grade ńbẹ̀ ṣé ẹ rí ńbẹ̀ can you find it. mo ń gbọ́ yín. ṣé ẹ rí ńbẹ̀ kò ń ṣe mo ń gbọ́ yín ni mo béèrè ẹ má bínú. grade pé. no as in ṣe rí grade níbi nísàlẹ̀ kéwú tí wọ́n kọ níbi àdìsí tẹ kálẹ̀ nǹkan yẹn ṣe rí grade ńbẹ̀. bẹ́ẹ̀ni. kí náà kọ síwájú grade yẹn. sahih. sahih ṣé mọ̀ pé kán tó print thissuna.com kán tó print àwọn tírà yìí there will be a check of it. ṣe rí gbọ̀n yẹbẹyẹbẹ ẹni sùúrù kò ń ṣe fàwákìú sákà lélẹ́yìí o. this is àdìsí Ibn Majah etiquette sahih lélẹ́yìí eléyìí tẹ́yìn wá ń kà yẹn kó lọ bá Muhammadu lẹ́ẹ̀mẹ́rin lẹ́yìn oṣù kẹrin àtòṣù kẹfà àtòṣù àgbà tó máa ń rìn ẹsẹ̀ tó wà fún wa káàkà báyìí mo ti fún privilege tó pọ̀ gan báyẹn o. ok ẹ lọ nù Sahih Bukhari ṣẹ́rí ẹ lọ sáṣẹ ẹnu Sahih Bukhari ṣẹ́wárí ẹni sùúrù náà ẹ jẹ́ ká gbé wá ẹ má rọ̀ṣì àdìsí ni. mo ń bọ̀ ìfàmù geography. n tí ò sí náà fẹ́ máa prove gbó wà. mo ń bọ̀ mo béèrè lọ́wọ́ àfa táfà bá mọ àwọn olóúnjẹ àbádìlà ẹni kọ àdìsí yìí àwọn mẹ́wàá tí ànábì fún ní sátífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà Abdullahi mẹ́wàá oye so Abdullahi ibn Abbas, Abdullahi ibn Umar, Abdullahi ibn Mas'ud, Abdullahi ibn Zubair, Abdullahi ibn Sari, Abdullahi ibn Ruwa títí tó fi pé mẹ́wàá nígbà tí àwọn àbádìlà wà nínú àdìsí ń bí báyìí. àwọn eléyìí àwọn mukitiruna fil hadith ni àwọn ẹni tí wọ́n pọ̀ láti gba hadith wa àwọn nù. ó wà ń bí báyìí pé Abdullahi ibn Muhammad ani Ali yàrí Ali yìí Abdullahi ibn Ali yìí ni oye ibn Muhammad. àṣẹrí ẹ wá gbọ́ ṣẹ́rí haddathana tó sọ yìí ẹ gbọ́ wọ́n ní mo sọ fún yín pé kí àwọn olóòótọ́ wà nù hadisi àwọn onírọ́ wà nù rẹ̀ ẹ̀yìn sọ pé àwọn olóòótọ́ nìkan ló wà ń bí o. ẹjọ́ onírọ́ ẹyọ kan tó wà ń bí ní kẹfún ẹjọ́. Abdullahi ibn Numayr ẹ lọ wo tẹ́rjámà rẹ̀. Abdullahi ibn Numayr ni onírọ́. ẹ lọ wo tẹ́rjámà rẹ̀. no nínú èèyàn mẹ́wàá ẹni tá à ń nẹ́bí fún ní sàtífíkẹ́ẹ̀tì pé yóò wà lìjẹ́ nílẹ̀ látàyè ni Abdullahi ibn Numayr. ẹ lọ wo tẹ́rjámà Abdullahi ibn Numayr. tó bá lọ rí bí àyẹ̀wò ànábì náà ti parọ́ nìyẹn. rárá o ànábì ò parọ́. tó bá kó ti gbàlejò náà látàyè tó bá wà pè lónírọ́ àjẹpẹ́ Muhammadu náà parọ́ fún nìyẹn. ẹ lọ wo tẹ́rjámà Abdullahi ibn Numayr. ṣé ẹ mọ kẹtẹ ìsọ àfààyè Abdullahi ibn Numayr but ẹ fi yẹn lẹ́sẹ̀gbẹ̀ kan náà ṣé èèyàn kan lànàbì lẹ́kọ̀ọ́ pa ni tó wá jẹ́ pé ilé ilẹ̀ fi ń jiyàn. olówó kò wà bẹ́ẹ̀ ká tẹ̀síwájú ṣáàṣì láwọn afábí in comment section kí wọ́n ṣe hi. àdìsí táfà yẹn sọ àdìsí yẹn náà wà tí èèyàn kan wá bá Muhammadu lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta so tí Muhammadu dẹ̀ padà pa ẹni yẹn ṣẹ́gẹ́t. ẹ̀yẹ́ tẹ̀ wà lọ́tọ̀ ẹ gbé jáde fún wájọ yẹn náà. mo fẹ́ kó gbé wá ní Muhammadu pa yẹn náà ni. àdìsí àfà yóò mọ̀ kó pààyàn nígbà tá à ń bá Mr. Adowa sọ̀rọ̀ ni àfà yẹn sọ pé ànábì yóò pààyàn tó ṣeéṣe náà ló jẹ́ ká gbé àdìsí yìí fún àfà yẹn. gbogbo àdìsí náà wà. Abdullahi ibn Numayr ṣé ti confirm ẹ pé sahaba ni. ok ṣé ẹ mọ nǹkan tí ń jẹ́ jarhu wa ta'dil ni. mo ń bọ̀ ẹ jọ ẹ gbé mi sí screen. ẹni tí ẹ fi sọ pé àdìsí ò dá lélẹ̀ ń bọ̀ táà kó ní káàkiri àyè ṣe fún Abdullahi ibn Numayr. ẹ lọ wo taharij ẹ lọ wo nù taharij ẹ lọ nù taharij. kí ló ṣe lórí tí ẹ fẹ́ gbọ́ tọ́ báyìí ẹ lọ nù taharij. ẹgbẹ́ nu sọ́njà àrẹ̀ṣẹ́ lè ṣe kámẹ́rà ni kí ló ń ṣe ìtẹ̀dẹ̀ ń da gbogbo lílà àmúlátàbọ̀ ìtẹ̀dẹ̀ sọ́nù dẹ̀ kọ́ kì í ṣọ̀rọ̀ jà ní tó bá jọ̀rọ̀ jà ní kakọ́tì kì í ṣọ̀rọ̀ jà ní ẹ lọ nù taharij. mo ní kẹ́ ẹ lọ ṣé bẹ́ẹ̀ mi mo sọ̀rọ̀ fún yín. ó dẹ̀ gbé tàríjì ó yá gbé tàríjì tiẹ̀ jáde. ok lọ́nù taharij. kí ló dá dé.
ẹ lọ sáàtì tàháríjì kẹ́ wọnú rẹ̀. so iṣẹ́ nìyí serious báyìí Abdullahi Numeri gbogbo bó ṣe lò gbèsè àgbà níbi ilé bóyá pàtàkì lọ́wọ́ bá mi sọ̀rọ̀ kí n lọ́nu tàríjì bí tàríjì ti jáde náà kí ló dé ṣe báyìí náà. ẹ jọ ṣe ìfàmù geography ṣe ń rí àbí. mo rí ẹsùn kí ni ẹsẹ yìí díẹ̀ ẹsùn fún ẹsẹ yìí díẹ̀ ṣe ń rí báyìí. ẹsùn díẹ̀ sí. ṣe nǹkan tí mo ń sọ fún yín wàláhì kò lè yẹ yín lókè kí ni ìdí tí mo fi ń sọ nǹkan tí mo ń sọ yìí. ẹ sọ pé kí n dákẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ gbà mí láàyè láti wá sọ̀rọ̀ yìí. kí ni problem yẹn jẹ́ kí n ka tí mo gbé jáde náà ṣé ilẹ̀ sọ Abdullahi Numeri pé kò dáa ẹ̀dẹ̀ mute. So Abdullahi Numeri oye often linked to Arab tribes early Makkah/Medina ó tún tẹ̀lé Ànábì lọ Medina nínú àwọn ìpìlẹ̀ ni nínú àwọn ìpìlẹ̀ oye so ni Abdullahi Numeri only companion of the Prophet Muhammad know many as narrator of hadith. Abdullahi Numeri tẹ sọ pé kò ṣe gbá òṣà ò kílé tẹjà yakuya báyìí náà. àwọn tí wọ́n gba àdìsí yẹn wá àwọn àbádìlà ni àbádìlà gba àdìsí wá yẹn kọ. àníkẹ́ ẹgbẹ́ jáde àbádìlà ni ló máa ń ṣe ẹyin. àníkẹ́ ẹgbẹ́ àdìsí náà padà bọ́ta. ó wà lójú screen. àdìsí náà o. ànábì apààyàn ni. ẹ wá gbọ́ ó ní haddathana Abdullahi ibn Umar an Ubay ẹni ani yìí tó wà ń bẹ yìí ani yìí a máa ń pè ní mọ ani ẹnìkan ni tó ṣe pé ó wà ń bí tó wá ń parọ́ máwọn èèyàn sálẹ̀ nǹkan tí mo sọ yìí kí láti pé bóyá mo dẹ́dùn ó wá ń parọ́ máwọn èèyàn yóò sínú nǹkan tẹ́ ẹ̀ka kìíní kẹ́ẹ̀tù. kí ló dé tẹ́ ẹ fẹ́ gbòòtọ́ báyìí. Afabraman so Abdullahi Numeri yẹn òun ti clear báyìí àbí so ani ló tún kú àbí. àníkà ẹ lọ wọnú tẹrìjámà kì í ṣe pé bóyá kẹ́ ẹ lọ wo translate. àti get so inú tẹrìjámà là lọ. ẹjọ jáde lọbùnmí ẹjọ. ẹ mú hadith tó wà ní Sahih Buhari tí ẹ mú hadith tó wà ní Sahih Buhari tí àná lẹ́kọ̀ọ́ lẹ́yìn wa. ẹjọ tẹ̀síwájú èyí kan ń pariwo oríṣiríṣi. àwọn àfáà tó wà ní comment section most of them wà ní private àrí wọn gbé. ẹ mú hadith tó wà ní Sahih Buhari wa tánàbí lẹ́kọ̀ọ́ pa èèyàn ẹ sì tún wá lọ gbáyà bọ́ta. ẹ ló àfáà yìí. àníkẹ́ ẹ mú hadith ẹ mọ̀ pé orí hadith kan la wà ẹ jẹ́ ká treat topic eléyìí kó yanjú náà. gbogbo ọ̀nà ṣe báyìí ẹ mú hadith tí ànábì lẹ́kọ̀ọ́ pa èèyàn tó wà ní Sahih Buhari ẹ mú wá ṣé bẹ́ẹ̀ yẹn èmi ni mo ìfẹ́ gbà ẹ mú bọ́ta fún mi kí n lè gbà lọ́dọ̀ yín èmi sàgbà nǹkan tẹ́ ẹ bá sọ tó bá jẹ́ òótọ́. ẹ jẹ́ n tún gbé mi wà fún yín. ṣé ìwọ fúnra rẹ o lè lọ gbé ibi tó lè ṣí kámẹ́rà kó ṣí kámẹ́rà wa ni kí ni problem ẹ̀ náà. o kàn ń sọ̀rọ̀ mẹ́rin látàárọ̀ bí o mú nǹkan kan wá tó jẹ́ àdìlà báyìí látàárọ̀ o kàn ń rútọ́ bí ẹyẹ. bàbá ètò láyé ẹ káàárọ̀ sà. izatu gbàǹtẹ̀kẹ́lẹ́mà látẹ̀kúnú sàṣàrìnà ànábì gẹ́ni ẹni tó bá jẹ́ sàṣàrìnà kò ní wà lìjẹ́nà tí èèyàn bá ti lè rújọ́. ayé ẹ̀jẹ̀ sàṣàrìnà. ó máa jẹ́ nìkan tó ṣe pé ọ̀rọ̀ kan àdìlà kan ọ̀rọ̀ kan evidence kan kan rújọ́ búburú bí obìnrin. ẹ̀yin lẹ ń gbẹ̀rọ̀ wa mo sọ wípé kẹ́ ẹ lọ mú ẹ̀yin tí ẹ sọ pé wà ẹ̀mí ẹ̀yin sá sọ pé nǹkan ẹgbàá mi láyè kí n sọ̀rọ̀ nípa tèmi ni ok mo ẹ̀yin lẹ parọ́ sórí ànábì Moses ẹ sọ pé hadith tí Ibn Majah wá yìí Sahih ni mo á ní òkè irú rẹ̀ náà wà nù Sahih Bukhari o kẹ́ ẹ lọ gbélé yẹn wá ẹ sọ pé hadith tó pọ̀ nù Sahih Bukhari tó jẹ́ pé o ànábì lẹ́kọ̀ọ́ mo sì ní kẹ́ ẹ mú hadith yẹn bọ́ta ó bá tán kí sàṣọ ọjà ni ẹ mú hadith bọ́ta káyẹ jó ẹ. gbogbo àwọn ahadisu tí wọ́n ń fún ẹ látàárọ̀ nǹkan. ahadith ẹ̀yọ̀ kan ṣọlá gbé bọ́ta kì í ṣe gbogbo ahadith ẹ má lọ jámọ́ ó lọ jámọ́ ìmọ̀ anẹ́sà. ó yá ẹ bá wa kélé yìí náà Ikra. àníkẹ́ ẹgbẹ́ Sahih Bukhari wá èyí tó wà ní Sahih Bukhari mọ́. bọ́ọ̀ ní ẹ̀sìn mọ́ ilé yìí ni one after the other la máa lọ ẹ̀yẹ ka ilé yìí náà. ẹ kà síta ni àní ẹ kà sínú.
wọ́n kà sínú lọ́wọ́ pé yóò pè wọ́n tó bá pè wọ́n máa kà síta tí ó bá ti pè wọ́n máa wá ẹ bá tilẹ̀ gbé yìí tó wà ní Sahih Bukhari wa èmi ilé máa sọ fún yín pé tó Ustaz Abraham Sunnah Abu Dawud náà kò kí ń sàdís Exodus mut máàkì yín. ṣe rí Sunnah ní Abu Dawud ṣe rí inú àwọn hadith táwọn èèyàn ṣe hadith eléyìí náà wọn náà tàdé dání ifá àwọn ọjọ́ ìbára kàkẹ́ bá wa tú. inú àwọn hadith tí àwọn èèyàn ṣe ń tẹ̀kọ́ lórí. mute àlàyé yìí ṣì mute náà. ok tẹ́ ẹ̀ bá lè jẹ́ kí n sọ̀rọ̀. mute náà ẹjọ́ lè wò mẹ́rin kankan wà náà ẹjọ́ lè wò. bóò lẹ́ ṣe máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní jẹ́ kẹ́yìn fún yín lálàyé lórí nípa rẹ̀. irọ́ ní ìdàlàyé ẹsẹ̀. tẹ́ ẹ̀ bá ní ìdàlàyé yẹn jẹ́ pé ẹ̀ ní tó ọ̀rọ̀ gbọ́ ni. ìwọ ló wà ṣé ìwọ tẹ́ ẹ̀ bá ní ìdàlàyé ẹ̀ ní tó ọ̀rọ̀ gbọ́ ni. ta ló wọ́n tó ráyè ṣe fáláyé. ló dùn yẹn. sọ́kọ̀ pé mo fẹ́ gòkè jẹ́ fífa ayé lẹ́gbẹ́ mi gòkè. ta ló gbé bí a kò máa lọ. jẹ́ fífa ayé lẹ́gbẹ́ mi gòkè ẹ̀ ní ìdàlàyé gbọ́ ni lẹ́gbẹ́ mi gòkè. ẹ yá sọ̀kalẹ̀ pẹ̀lẹ́. ifá àwọn ọjọ́ káfẹ́ bá wa ká kínní. ó ní àní ẹ̀bùn gbé Sunnah ní ẹgbẹ́ sọ̀kí. ẹ dákẹ́ náà ẹ ló gbẹnu sọ jáde sọ gbẹnu sọ. ẹ fi Sunnah ní Ibn Majah. Sahih Bukhari ok ìwọ gbé Sahih Bukhari yẹn jáde. ẹgbẹ́ bọ́tà. ṣe bó mú ọ̀rọ̀ kan wá nísìnyí pé ẹnìkan lọ bá nẹ́bẹ̀ mẹ́ta kan tó pa ó yá bíbo lọ̀rọ̀ yẹn wà gbé jáde nínú Sahih Bukhari. ok ẹgbẹ́ bọ́tà. ìwọ gangan ṣe bí wọn ló mú narration wá ń sìn pé èèyàn kan lọ bá nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta ká nẹ́bí tó pa ó yá gbé jáde fúnra rẹ̀. tàbí kó sọbi tó wà kan sọbi tó wà á máa bẹ gbé jáde. ẹ jẹ́ kó gbé jáde ni ẹ jẹ́ báwo lè yàn ṣe máa sọ̀rọ̀ kàṣàṣàrí náà kò dẹ̀ mú evidence kankan wá kó gbé jáde ṣẹ́gbọ́n pharmacography ẹ̀ka ilé ìfáwọn èèyàn káwọn èèyàn ò gbọ́. ó ní hadasana gbogbo eléyìí ìsọkúsọ ni hadasana abdullahi ló sọ bẹ́ẹ̀ ibn muhammad ọmọ muhammad nufailiyu ọmọ muhammadu nufailiyu hadasana muhammadu ó ní muhammadu ibn salamata ó sọ báyìí wípé anna muhammada ibn ishaqo hadasana muhammad jafar bin zubair kìíní kankan gba àwọn tó ń sọ pé ó ní kọ́ọ̀lát ó ní aisha tàwọn aisha ló sọ bẹ́ẹ̀ kọ́ọ̀lát ó sọ pé lam yuktal min nisaihim ó ní muhammadu òpó obìnrin wọn kankan tàní bá ní kùrẹ́ìtọ̀tà nínú àwọn obìnrin kùrẹ́ìtọ̀ ilá imratin àyàfó obìnrin ẹyọ kan. tó bá fi lè sá lọ yóò di wàhálà sí ọlọ́run ni o. sẹ́lọ̀ mú bí ọwá sá lọ ni wọ́n ti sá lọ náà lọ. ó ní ilá imratin àyàfi obìnrin ẹyọ kan iná àlà indi ó ní obìnrin yẹn wà pẹ̀lú òun aisha ló ń sọ̀rọ̀ ìyàwó muhammadu ó ní muhammadu ò pa obìnrin kankan àyàfi obìnrin ẹyọ kan iná àlà indi nínú àwọn ìran kan ni ó ní nínú àwọn ìran yìí o muhammadu ò pa obìnrin kankan àyàfi obìnrin ẹyọ kan iná àlà indi olóbìnrin yẹn wà lọ́dọ̀ òun ó ní to hadisu ted aku zoharan ó ní àwọn jọ ń sọ̀rọ̀ obìnrin yẹn wá ń rẹ́rìn kákákákáká wà batinan bó ṣe ń rẹ́rìn ní tàwàdà onídọ̀wẹ́kẹ̀ wà rasulu láì sallallahu alaihi wa ala ó ní òjíṣẹ́ Allah yaqtulu rijalahum ó ní muhammadu ó ń pa àwọn ọkùnrin nínú wọn bisuyufi pẹ̀lú idà rẹ̀ isi hatafa àtifún bismiha ó ní is atafa àtifún bismiha nígbàtí obìnrin yẹn gbọ́ pé muhammadu ń pa àwọn ìran rẹ̀ aina fulanatun kọ́ọ̀lát ó wá béèrè pé níbo ni lágbájá wà obìnrin kọ́ọ̀lát ó wá sọ pé ana èmi o kútú wà mọ̀ ṣáànùkì ó lóun wá sọ wípé wà mọ̀ ṣáànùkì kò sí nínú wa kọ́ọ̀lát àdástuhu kọ́ọ̀lát àdásàtù ó bá mi sọ̀rọ̀ àdástu kọ́ọ̀lát ó sọ wípé fàntọ́lákọ́ bí a fàdúríbat unukuha ó ní fàntọ́lákọ́ bí a bó ṣe ń bá òun sọ̀rọ̀ yẹn fàdúríbat unukuha àti bí tó ti ń bọ́ òun sọ̀rọ̀ kò tí ẹ̀ wẹ̀yìn ọrùn ni wọ́n fi mú obìnrin náà fama ansa ajaban minha fama ansa ó lóun lè gbàgbé ajaban ó yà òun lè mọ̀ minha nínú àwọn tí muhammadu ṣe anáha pé obìnrin yìí o náà aku zoharan wà bọ́tinan wákọ̀d alimati anáha nof salon ó ní kò yà òun lè mọ̀ anáha tuktalu wípé obìnrin yẹn wọ́n pa nípakúpa ni. ṣó sọ pé ànábì ló pa. anáha tuktalu ta ló sọ pé ó ń pa ọkùnrin wọn. ọlànàbì ní pa ọkùnrin wọn bẹ́ẹ̀. ṣé wàá ka tẹ́lá tó kéko kàlá tó. ṣé a máa ka tọ̀dọ̀ yín. ok ẹ lọ nù Sahih Bukhari 6,800
ẹni sùúrù ká tó lọ nù ṣẹ́rí a máa lọ síbẹ̀ ta ló pa àwọn èèyàn níbi ta ló sọ pé ó ń pa àwọn ọkùnrin wọn látòkè yẹn ká tó mú àwọn obìnrin ká tó wá mú obìnrin yẹn. ó ní ẹgbọ́ ẹ máa gbọ́ ó ní illa imra'atan wa rasulullahi sallallahu alaihi wasallam yaqtulu rijalahum ẹ wo bí rasulullahi yẹn ṣẹ́tìrì ẹgbọ́ ẹ ṣe sùn túnà bani Qurayza ó ní pé àwọn bani Qurayza illa imra'atan innaha la indi ipe arábìnrin kan ń bẹ ń ṣe kíni ń bẹ lọ́dọ̀ mi tuhaddithu tadhaku zaharan ó ń sọ̀rọ̀ ó wá ń ṣe kíni tadhaku zaharan ó wá ń rẹ́yìn láti lè máa fi ìbàjẹ́ fi hàn wa batnan àti gbígbé pamọ́ tún gbé pamọ́ wa rasulullah yuqtalu rijalahum bisuyuf ẹtúwà rasulullah àti òjíṣẹ́ ànábì wọ́n fi wọ́n ṣe òjíṣẹ́ ànábì àbíjọ àbí òjíṣẹ́ Allah ànábì òjíṣẹ́ Allah àwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ òjíṣẹ́ Allah wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ yuqtalu rijalahum ipe ó ń pa àwọn ọkùnrin wọn bisuyuf kì í ṣe pé ó ń pa wọn ó ń gbógun ti àwọn ìjọ wọn alkitab ẹ dákẹ́ ó ń gbógun ti àwọn ọkùnrin wọn àbí. Naam. Bisuyufihi. Pẹ̀lú ìdá rẹ̀. Èdè hátàfà àti fún. Ẹ dákẹ́ báyẹn. So ìdá náà fi máa ń gbógun ti àwọn ọkùnrin wọn. Tán bá sọ pé kọ̀tálà, kí ni Yorùbá kọ̀tálà? Abáni kọ́tàlà. Ó yàtọ̀ sí pé kọ́tàlà. Ok. Ṣé kọ́tàlà ló wà bí àbí kọ́tàlà? Mọ̀dọ́rin kọ́tàlà. Yaqtulu. Ustaz fẹ́ dà wá láàmú. Kí ló tà fà yín ṣe báyìí? Ṣé kájọ ṣe pé ní tó wà mí báyìí ní tó wà mí báyìí kọ́ kí ló tẹ̀ ń ṣe báyìí. Ó ní ẹ máa gbọ́ tó bá yẹ pé kọ́tàlà ó bàjá ni pé wáyù kọ́ tìlù ló bá sọ tó wá sọ pé wáyù tùlù ṣé àrí pé kò sí mọ́dù níbi kọ́tàlà yìí ni tó bá yẹ pé mọ́dù ni ó bàjá nìyẹn. Kí láti lè ní fìtínà. Wow ẹni sùúrù kí ni ìyàtọ̀ nínú kọ́tàlà àti kọ́tàlà? Ẹ jẹ́ ká máa lọ bí tá ń lọ. Kìtàbà níbi kíkọ ní kò ń ṣe máa máa lọ bí tá ń lọ. Ọya ẹni ṣó. Irọ́ àti ìlọ. Tọ́ bá fẹ́ kọ ó bàjà wọ́n máa fà á sókè wọ́n á fa kọ́ọ̀fù yẹn sókè tó máa ní mọ́dù ṣé bẹ́ẹ̀ ni sà? Ẹ dáhùn o. Ṣẹ̀rí ẹ jẹ́ ká títí topic tank. Ẹni sùúrù tọ́ bá fẹ́ kọ ó bàjà kọ́ tàlà wọ́n máa fa kọ́ọ̀fù yẹn sókè ó máa ní mọ́dù ṣé bẹ́ẹ̀ ni? Ok, tá a bá sọ pé mùdọ́rì nǹkan ṣé yóò kọ́ tìlù ni. Mo dáre wàhálà dé. Ṣé bẹ́ẹ̀ ni sà? Mo gbọ́ kọ́tàlà mọ́dínà. Mo gbọ́ kọ́ ṣé bẹ́ẹ̀ ni. Ok, bẹ́ẹ̀ ni. Ọya kí ni mùdọ́rì yẹn? Ẹni sùúrù kọ́tàlà mùdọ́rì yẹn máa jẹ́ yóò kọ́ tìlù. Lára aláwázínú kí ni? Ẹgbẹ́ ojú ọmọ aláwásínú yóò fa ìlú ẹfilẹ̀. ó ti àwọn èèyàn tó wà ní comment section ti gbádùn ìmọ̀ báyìí ẹgbẹ́ padà sínú Quran kó lọ defend Quran. Ẹjọ́ wọn kọ́ ka ilé ìdílé o. Hadith tí mo ní ṣe ẹgbẹ́ bọ́ta. Bàbá ètò láyé ẹ má bínú àfàbàmọ́ ẹ má yẹ ká. Monica ẹ lọ nù 6,814. Ẹ má bínú ẹjọ́ ẹ má bínú. Ọ̀rẹ́ mi Afa Abdulrahman n tí ẹ̀ ń tra láti kà fún wa bíbá ẹni wípé ó ń fi da rẹ̀ gbógun tiwọn àbí. Ọ̀ya ẹni ṣó. Ṣé bí nǹkan tẹ́yìn sọ nìyẹn pé ó ń fi da rẹ̀ gbógun tiwọn ni kò fi pa wọ́n àbí. Naam, ọ̀ya. Ok, ẹ jẹ́ ká wá lọ sísàlẹ̀ pátápátá yẹn. Ó ní wákọ̀dé àlímọ́tí anáhà yútàlùhù. Àìnà fúlàní kọ́ọ̀lá tí ànà tó bá ṣe pé ó ti pa wọ́n ni ṣé ó tún béèrè pé àìnà fúlàní lágbájá yìí ń kọ́ tó tún sọ pé òun rí. Ó ń béèrè obìnrin yẹn tó wà lọ́dọ̀ Aisha yẹn nìyẹn ẹ máa ṣòro. Tó tún sọ pé òun rí. Alẹ́ yìí ni kò yé ẹ máa ṣòro. Wọ́n wá ní kí ni nǹkan tó ń fẹ́ bí ká tó bẹ̀. Ó ní kọ́ọ̀lá tí àhàdàtúhà ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi. Ó ní qalat ana ó ní qalat fantolaka biha. Ó ní ẹ máa mú lọ ànábì ló sọ pé ẹ máa mú lọ. Ànábì kọ Aisha ló sọ̀rọ̀ ń bẹ̀ yẹn.
Aisha náà jọ dúró tán jọ ń sọ̀rọ̀ ìgbà tán fẹ́ mú tán mú látọrùn lẹ́yìn ni Aisha sọ pé kẹ́ máa mú lọ. ìgbà wọn ni wọn mú látọrùn níbẹ̀ ibo ló sọ pé wọn mú látọrùn lẹ́yìn bẹ̀. mo ń bọ̀. òun kàn. mo ń bọ̀. ṣé ẹ̀rí onunkun bẹ́ẹ̀ ni kí náà ń pè ní onunkun. Onunkun yẹn gan ni mo wá mo ti rí tẹ́lẹ̀ nígbà tí mo ń kalẹ̀ gàgà. fàdúrì bàtì onunkọ́ha ó yàtọ̀ sí pé wọ́n mú látọrùn. Kí ni ìtumọ̀ rẹ̀? Dúrì bàtì onunkọ́ha kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ jẹ́ kó sọ. Dúrì bàtì onunkọ́ha kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ìtumọ̀ ó ní kọ́ láti fantọ́là kọ́ bí ha. ṣé àmọ́ padà sí pé ọ̀gípọ̀ ẹ̀ lọ́hùn. Dúrì bàtì ó dẹ̀ wá kí ló dé tó rí báyìí ó dẹ̀ so tọrọ. ó ní kọ́ láti. Alahapku ahakọ ma yustama. Alahapku ahakọ ma yustama. Máa so dúdú náà. Mustaf ó yàtọ̀ sí ibi ẹ wá gbọ́ ọ̀rọ̀ àwọn ìta ni wọ́n sọ bọ̀. Ṣé níbi báyìí ṣé wọ́n pa àbọ̀n pa? Ṣé bẹ́ẹ̀ sì ṣe sùúrù? Ṣé wọ́n èmi ò láìkẹjọ ṣé wọ́n pa àtẹ́ ìbá láìkẹjọ ẹ̀ ní gbẹmí sókè. Ṣé wọ́n pa àbọ̀n pa àfa mi ti dé tó fẹ́ bá sọ̀rọ̀ ṣé wọ́n pa àbọ̀n pa? ẹ bọ́ gbẹ́ ẹni tó dé sókè èmi sábà pé kẹ́ ẹ mọ́ gbẹ́yìn sókè. Oh God, yes or no wọ́n pa àbọ̀n pa? Ustaz ajaba mi ni anaha tẹsàkù jọhara. ẹfà náà alẹ ẹ má wọrí ṣé wọ́n pa àbọ̀n pa àfa yìí? kò sí tẹsàkù tọ́dọ̀ hakù zọharan. Àfa yìí ṣé wọ́n pa ilé ayé àbí wọn ò pa ṣán pa lédè àbọ̀n pa? ok wọn ò pa. Wọn ò pa. Tún sọ lẹ́ẹ̀kan sí tún sọ wọ́n pa lédè àbọ̀n pa tí wọ́n fún rẹ sọ jáde lẹ́nu sí. ìgbà tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n ṣàlàyé nǹkan tó wà ń bẹ̀ fún yín tẹ́sí ẹ̀ ń tarọ́ pé tẹ́bẹ́ jẹ́ kẹ́yìn ó ṣàlàyé nǹkan tó wà ń bẹ̀ fún yín. ẹni tí wọ́n dú lọ́rùn wọ́n pa àbọ̀n pa. Ẹni tí wọ́n fún ẹ sọ ń ṣe pé wọ́n dú lọ́rùn wọ́n pa àbọ̀n pa. ẹ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín kí ló dé tẹ́ ẹ bá ń ṣe báyìí kí ló dé tẹ́ ẹ jẹ́ káwọn èèyàn gbò tọ́lọ́dọ̀ yín. Hello gbogbo àlàyé tó o bá fẹ́ ṣe páwọ́rì ṣé wọ́n pa eléjì ìyá àbọ̀n pa ṣèbí lẹ́yìn tó ti kú tán ìlú ṣẹ̀fẹ̀ ṣàlàyé ṣé wọ́n pa àbọ̀n pa. ok ṣáná bí ló pa. Oh God, ìbéèrè tí mò ń bí ẹ kò lè wọ́n pa léjì yìí àbí wọ́n pa. ẹja sáré kà ṣé bí Ọya ẹ fáwọn geography ẹ̀ka pẹ̀lú bàbá Adeleke. ok ṣáná bí ló pa. ìbéèrè mo sábẹ̀ lọ yín ṣáná bí ló pa. ẹ wá máa listing báyẹn ṣe mute kẹ wá farabalẹ̀ kó jẹ́sìn márùn-ún báyẹn ó yẹ báyẹn so ó yá ẹ fáwọn geography ẹ jẹ́ ká máa gbọ́. Sunan Abu Dawud 2671 narrated Aisha ló gba ìgbà wáyé wá. No woman of Banu Quraishi was unalive except one. Kò sí obìnrin Banu Quraishi kan tí wọ́n pa o àyàfi ẹyọ kan yìí. She was with me talking and laughing on her back and belly. Arábìnrin yìí wà pẹ̀lú mi ó wá ń dá wákà ó ń rẹ́rìn kàkàkà tínú ẹ̀ ń dùn ó ń rẹ́rìn yẹn gan ní kíkankíkan. While the messenger of Allah nígbà tí Muhammadu jíṣẹ́ Allah was unaliving our people with sword. Muhammadu jíṣẹ́ Allah ó kàn tọ̀ bẹ́ẹ̀ bá àwọn èèyàn ó kàn tí bọ̀ wọn lọ́rùn ó ń tí bọ̀ wọn lọ́rùn fún gún wọn níkùn gún wọn lẹ́gbẹ̀ẹ́ ó kàn pa wọn lọ bí ẹyẹ bí ẹni pé èèyàn pé rà. Ó sì bẹ̀ wọ́n lọ́rùn ó bẹ̀ wọ́n Allah ó sì bẹ̀ wọ́n nǹkan tó nígbàgbọ́ nù rẹ̀. Àwẹ̀ mute. Hello ṣó máa mute. Ó sì bẹ̀ wọ́n nǹkan tó nígbàgbọ́ nù rẹ̀. Ẹjọ́ wọn kì í dájẹ́ ti bíbá yìí kó gbẹ́nu lọ. Ẹ̀ka kéwùtì àwọn wọ́n sàti tú. Why the messenger of Allah was unaliving our people with sword tó ti ṣe aládẹ́ ń gún àwọn èèyàn ń gún wọn lọ́fun ń gé wọn lórí tó ń pa wọn. bẹ̀rù nǹkan tó nígbàgbọ́ nù rẹ o. Suddenly a man called her name lẹ́ẹ̀kan náà alákùnrin kankan pé orúkọ arábìnrin yẹn ni where you so and so and so àwọn èèyàn yìí àtàwọn èèyàn yìí àtàwọn èèyàn yìí dà. She said ó wí pé I asked what is the matter with you wà ń bí léèrè pé kí ni kí ló ṣẹlẹ̀ ṣé wàhálà wà ni. She said I did a new art arábìnrin yẹn ní pé mo ṣe ṣe nǹkan tuntun ni nǹkan tuntun mo ṣe ṣe. She said the man took her Aisha ló wá sọ̀rọ̀ yìí ó ní arákùnrin yẹn wá mú and bearded her ó dẹ̀ tún so orí ẹ̀ kalẹ̀ àtẹ̀yìn ó mú ó dẹ̀ bẹ́ orí ẹ̀ kalẹ̀ gbẹ́ẹ̀ níṣẹ́jú Muhammadu jíṣẹ́ àbá. wàlámà yakutulu nabiyyu sallallahu alayhi wa sallam jaraha nígbà tá nàbí ń pa níta nídìí mẹ́rin nígbà tá nàbí bísí ó ń pa àwọn ará ilé ẹ ti rí so kò àwọn tá nàbí pa láàrin gan kí kò lè jẹ́ èèyàn kan. nítorí bàbá fẹ́ sọ̀rọ̀ o máa jẹ́ ìjẹ́ fún ẹni o à ń gbọ́ yín sà. mo fi nǹkan tẹ́ nígbàgbọ́ nù rẹ̀ mo fi. bàbá ẹ kọ́kọ́ ṣe sùúrù nù ẹ ṣe sùúrù. nǹkan tẹ́ nígbàgbọ́ nù rẹ̀ mo fi bẹ̀rẹ̀. tó sí yọ̀sùn láti kò dákẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀.
nǹkan tá a máa kọ́kọ́ bí tá a ti máa gbé ọ̀rọ̀ yẹn rè ó ti fẹ́ di wọ́lùkọlù ó ti fẹ́ di cross ṣe rí ká tó ka Quran rárá ló yẹ ká ti máa béèrè wípé ẹ jọ̀ọ́ ṣé káàárọ̀ oòjíire lẹ́yìn ni àbí ègùn àbí ọ̀họ̀rí àbí kẹtù ẹ ṣe sún ẹ má ti sọ̀rọ̀ àbí àjàṣẹ ibẹ̀ láti máa mọ irú ẹni tó ń bá wa sọ̀rọ̀ torí pé tí ọdẹ bá fún fèrè ọdẹ ẹgbẹ́ náà ló máa mọ̀ tó mọ̀ fèrè tó fọ́n kò sì sí ẹnikẹ́ni tí eṣinṣin máa gbé bí kò ń ṣe elégbò tàbí ẹni tó yàgbẹ́ sára báyọ̀ ohun kí ànábì yàgbẹ́ sára tó eṣinṣin ló máa gbé now. ó ra gbogbo nǹkan ó ra kíní. màá fẹ́ kí àáfàá yẹn dáhùn béèrè tí mo béèrè yìí ibi tán bá belong sí ká tó continue. kí ni ìyàtọ̀ tẹ́ ẹ fẹ́ mọ̀ láàrin ṣé ègùn ṣé ọ̀họ̀rí ṣé àjàṣẹ́ ṣé Yorùbá ṣópin ni ṣópin ìbéèrè ṣe bàbá wòrowòro yín pa wọn máa drop yín o. mo ní ṣópin ni ṣópin. ṣé mi lẹ ń bi léèrè ni àbí mò ń bi. bẹ́ẹ̀ ni ìbéèrè ni fún ìkọtẹ́ ìbéèrè. tí ò bá yé yín lẹ máa bí tí ò bá ìbéèrè yín ò yé mi àwa expatiate ẹ. ẹni ṣé ìbéèrè táwọn kọ́kọ́ bàbá ẹ ní sùúrù jàre kótíkótí yín pọ̀. ẹwà yín náà ṣe sùúrù jọ. kí ló ń wọrí máṣe máa drop ẹ dànù. kí ni wọ́ọ̀rì tí náà ṣe sùúrù jọ nǹkan tó wà ń bẹ̀ kó ṣe ọ̀gá. kí ni problem ẹ ṣe mi ń bẹ kí ẹni ṣé Yorùbá nǹkan táwọn kọ́kọ́ béèrè pé ṣé Yorùbá ni mí ṣé ọ̀họ̀rí ni mí ṣé ègùn ni mí ṣé àjàṣẹ́ ni mí káwọn tó lè mọ ọ̀rọ̀ táwọn ó bá mi sọ àbí mo wá ní ṣé ọwọ́ pín ni mo ní ṣópin. ìbéèrè tó kan ṣe ló ń bá Àjàṣẹ́ ni àfa ìṣẹ́yìn kan ṣe ló wà lájàṣẹ́ ni ṣẹ́yìn kan ṣe ló wà lájàṣẹ́ ni. kí ló jẹ́ nínú gbogbo nǹkan tá a dárúkọ. kí lẹ́yìn ok ọmọ Yorùbá ni mo jẹ́. ẹ pé tọrọ. ṣé Yorùbá pín ni. ẹ pé tọrọ. ṣé Yorùbá pín ni nǹkan tí mo ń béèrè ni. ẹ bá wa bí wọ́n pé kán pé tọrọ tó fẹ́ pé Yorùbá ni wọ́n lóòótọ́. ẹ mọ nǹkan tẹ́ ń ṣe wàlá. gbogbo yẹn bá mi bá wọn bí wọn ẹ ṣe máa kìkẹ́ bó. tí Yorùbá bá pín ìyẹn jẹ́ pé tí Yorùbá bá pín ètò láyé ẹ ti ń sọ fún wa pé àìṣe nǹkan kan náà nù ẹ ti ń sọ fún wa pé àìṣe nǹkan kan náà tí Yorùbá bá pín ẹ fara balẹ̀ dáadáa kẹ gbọ́ nǹkan kẹ yára ń bèrè ni o tí Yorùbá bá pín ẹ ti ń sọ pé àìṣe nǹkan kan náà nù. ta ló ń bá wí pé kó yára wọn gbé iṣó gbádùn ṣá. ṣé wọn náà gbádùn ta ló ń bá wí. ṣe rí i pé ohun tí mo sọ ti wà ó jásí àbí ó jásí ẹ lè máa fi ọ̀tá lẹ̀ káàárọ̀ oòjíire wọ́n sọ fún ti kí ló ṣẹlẹ̀ ń bí tí ìbá ṣe bẹ́ẹ̀ ẹnì kan pe tọ́rọ́. àló ti sá lọ́jà léyìí ò pe tọ́rọ́. ìdí nìyẹn ẹ ò kì í farabalẹ̀ máa wo àwọn èèyàn yìí dáadáa ègún ni kì í ṣe ara wa ń bí.